وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى اللَّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ ۚ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ. الحمد لله الذي هدانا إلى الإسلام وعلى نبينا محمد صلى الله عليه وسلم الصلاة والسلام وعلى آله وأصحابه إلى يوم الدين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́hun ọba Allah, ọba tí ó darí wa lọ sínú ẹ̀sìn Islam. Ọba yìí ọ̀nà lọ́ba tí ó ṣà wá lọ́kọ̀ọ̀kan, Ọlọ́hun mú wa lọ́kọ̀ọ̀kan nínú ẹbí, nínú ará, láàrin àdúgbò, láàrin ìlú kọ̀ọ̀kan. Ó wá ní ká wọ́n jẹ́ Muslims. Àánú látọ̀dọ̀ Ọlọ́run. Nígbà tí Ọlọ́hun ọba Allah ti kàkọ́lẹ̀ wa pé àwọn jẹ́ mùsùlùmí, sánmà àti ilẹ̀ ò tí ì dáyé gbà, sánmà àti ilẹ̀ kò tí ì máa bẹ̀. Ọlọ́run ti kọ kádàrá gbogbo nǹkan kó tó dá sánmà àti ilẹ̀. Nígbà yìí náà Ọlọ́hun ọba Allah ti nímọ̀ wípé òun ó dá wa. Àwọn tá jẹ́ mùsùlùmí Ọlọ́run mọ̀ wá, àwọn tí wọ́n jẹ́ kèfèrí Ọlọ́run dá wọn. Àwa bí Ọlọ́run ọba náà, Islam tó fún wa òun náà ni ètò gájù nínú oore tọ́lọ́run ṣe fún wa, kọ́lọ́mọ́ gbà lọ́wọ́ gbogbo àwọn oore míì tọ́lọ́mọ́ fi kún Islam fún yàn, nínú àwọn oore àlàáfíà, ẹ̀mí gúngùn àti àrísìkí, kọ́lọ́mọ́ bá Allah kọ́ mọ́sà fi kún fún wa. Àwa bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ gbogbo àtàbà jáde ní ayé, kọ́lọ́mọ́sà jáde ní mùsùlùmí tòótọ́. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kọba àwọn ará lera àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Èyí tó jáde nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́, òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'ani Karim. Torí pé risalatullah allati arsalaha ilayna, lẹ́tà tọ́lọ́run kọ sí wa ní, tọ́lọ́run fi ṣètò ayé. A mọ̀ mú ẹ̀sìn wa ń bẹ̀ bá ti fẹ́ lo ayé gan ọwà nú ẹ̀. Ọlọ́run bá Allah tó bá ti fẹ́ sọ̀yàn di olóríire, yóò wá ṣe Kùránì ní rọrùn fún láti máa gbọ́, torí pé náà lọ dájú nínú tẹ́yìn máa ń jòkó gbọ́. Èyí tó dájú nínú ìlànà tẹ́yìn máa ń tọ̀ nínú ẹ̀sìn àti nínú abala àsẹ̀mí ayé, òun náà ní bá nábi ṣeṣe tí wọ́n pè ní súnnà òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam. Èyí tó burú já ìlérí ilẹ̀ Ọlọ́run, òun náà ń ta pè lẹ́sìn. Ẹ̀sìn ni wọ́n pè àwọn inú Kùránì àbábẹ̀, àwọn inú àdíthì ààrin, wọ́n yí pè lẹ́sìn. Bídíà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ń pè. Bídíà sì ní ànú ni, àrọ́dárọ́dá ẹ̀sìn ni. Ẹni bá ti ṣe bídíà ẹ̀yọ́gbẹ̀sán, àmọ́ iná lẹ̀sán ẹ̀. Àwa bẹ̀lọ́ nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa, mọ́sà fẹsẹ̀ wa mọ́lẹ̀ lórí súnnà Ànábì wa Muhammad. Gbogbo àwọn tí wọ́n ṣe bídíà àkọ́lọ́ mọ́sà wa dáwọn náà padà sínú súnnà, kọ́lọ́ mọ́sà ṣe gbogbo aló lórí rẹ̀. Mo kí àwọn ìmáàmù wa ní Jami'u Sunnat Mosque àbí nílùú Mushin, Sheikh Musbah hafidhahullahu ta'ala wa ra'ah. Mo kí wọn pé wọ́n kú ṣe dáwà àti gbogbo àwọn àfáà tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ àti gbogbo àwọn brothers wa. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa àti gbogbo ẹ̀yin ọmọ ìyá lápapọ̀, àláfíà Ọlọ́run àánú Ọlọ́run kó máa bẹ ní kọ̀ọ̀kan wa. Ìtí wọ́n ní ká wá gbé yẹ̀wò òun náà ni at-tawhid ahamiyatuhu wa anwa'uhu wa thamaratuhu. Ìmọ̀ Ọlọ́run lọ́kan, ìgbà Ọlọ́run lọ́kan, ìsìn Ọlọ́run lọ́kan, kí ni pàtàkì ẹ̀? Lẹ́yìn náà mélòó ló pín sí,
àwọn ìran mélòó ni àwọn nǹkan wo lèyàn gbàgbọ́ táwọn mọ̀ pé yẹn gbọ́ Ọlọ́run lọ́kan àbẹ́yẹn mọ̀ Ọlọ́run lọ́kan àbẹ́yẹn sin Ọlọ́run lọ́kan. lẹ́yìn náà kí láwọn èrè tẹ́yẹn máa ń jẹ tí Ọlọ́run bá aláàbá táyàn lọ́rẹ tawhid. kí náà pè ní tawhid gan ẹ̀yọ́mayá at-tawhid min wahada yuwahidu tawhid. òun náà ni ká mọ̀ Ọlọ́run lọ́kan, ká mú Ọlọ́run lọ́ba ẹyọ kan, ká sì mọ̀ pé nìkan náà ni Ọlọ́run ọba wa. ọba yìí náà lọ́ba dẹ́dẹ́ wa, ọba yìí náà lọ́ba tí ń pèsè fún wa, ọba yìí náà lọ́ba tí ó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa. ọba yìí ká má bá wórogún nínú rùbùbíyà rẹ̀, ìtọ́jú rẹ̀ tí ń tọ́jú wa, tí ń fún wa ní gbogbo tá ń fẹ́, àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe. ká sì má bá wórogún nínú àwọn ìjọsìn wa, ó nìkan ní ká má sìn nǹkan mí lẹ́yìn Ọlọ́run. lẹ́yìn náà àwọn orúkọ Ọlọ́run ọba, àwọn òròyìn Ọlọ́run, kágbàgbọ́ Ọlọ́run ọba nìkan ló ní, ẹnìkan ò gbọdọ̀ Ọlọ́run ọba jẹ́ orúkọ rẹ̀, ẹnìkan ò sì gbọdọ̀ ròyìn rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn Ọlọ́run. ẹ̀rí tawhid òun náà ni wọ́n pè ní al-iman, ní wọ́n pè ní ìgbàgbọ́, òun náà ni wọ́n máa ń dàpè ní al-aqida, ní tẹ́yẹn dì sọ́kàn nípa Ọlọ́run ọba rẹ̀. òun ni wọ́n pè ní al-fiqhul akbar, àgbọ́yé tó tóbi jù tí ó ságbọ́yé mi lẹ́yìn rẹ̀ mọ́ tó tún tóbi tó. gbogbo wa pátá òun náà la mọ̀ pé Ọlọ́run ọba Allah òun ló dá wa. bó ṣe dá wa yìí, ó dá wa síbì kan ní o, ó dá wa sínú ilé ayé. Ọlọ́run ọba ó ti dá ilẹ̀ kalẹ̀ ká tó dé, ó ti mọ sánmà ká tó dé, ó wá kó wa sábẹ́ rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run bá aláwọ̀ ní iṣẹ́ rí sánmà tí mo mọ̀ yẹn àti ilẹ̀ tí mo mọ̀. Ọlọ́run bá ní eré kó bá mi débẹ̀ o. Wa ma khalaqna as-samawati wal arda wa ma baynahuma la'ibin. Ọlọ́run bá ní àwọn Ọlọ́run bá dá sánmà àti ilẹ̀ lásán fẹ́rẹ́. Èmi ò ṣeré, èmi Ọlọ́run nígbà tí mo ń dá ní sì dá nítorí eré. Ẹ̀yin náà sì gbọ́dọ̀ ṣe kíni, ẹ̀yin náà gbọ́dọ̀ ṣeré ń bẹ̀. Ọlọ́run ò ṣeré nígbà tí ń dá sánmà, ìgbà tí ń dálẹ̀ kò ṣeré. gbogbo tó dá sínú lẹ̀ huwa allazi khalaqakum ma fil ardi jami'a. Ọlọ́run bá ní gbogbo tó wà lérí ilẹ̀ pátá ẹ̀yin ni mo dá fún. Ọlọ́run ní gbogbo tó ń dá yẹn òun ò dá nítorí eré o, gbogbo tó wà lábẹ́ ilẹ̀ fún wa Ọlọ́run ò dá síbẹ̀ torí eré. Ọlọ́run ò ṣeré, àwa tó wá kó síbẹ̀ náà ó ní ká má ṣeré ń bẹ̀ o. Kí láwọn wá ṣe? Ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ay illa liyuwahhidun. Ọlọ́run bá ní ìdáríjà náà tọ́ mẹ́yàn sí ilé ayé bí ìbá jẹ́ pé ká máa sìn mí nìkan, illa liyuwahhiduni, kán gbà pé mi nìkan náà ni Ọlọ́run, èmi nìkan náà sì ní ká máa ṣe kíní kí wọ́n máa sìn. Ó ti wá dé mi àti ẹ lójú sí tá a bá ṣe máa ta torí ẹ̀wà láyé tẹ́lẹ̀, ó ti dá wa lójú sí pé àwọ̀lé ayé torí ìbádà. Sánmà Ọlọ́run dá torí kíní jama nítorí ìbádà. Ilẹ̀ tọ́lọ́run bá aláàdá Ọlọ́run dá nítorí kíní al-ìbádà. Gbogbo tọ́lọ́run mú jáde nínú ilẹ̀ fún wa tá ń jẹ táwọn mú tá fi ń sẹ̀mí Ọlọ́run dá nítorí ìbádà. A'dhamul ibadati wa akbaruha wa ajalluha wa a'dhamuha at-tawhid. Ìjọsìn èyí tó ní agbára jù, ìjọsìn tó sì tóbi jù, ìjọsìn tó jẹ́ pé òun ni ọ̀gá gbogbo ìjọsìn, òun náà ni tawhid, òun náà ni al-iman billah. Ẹ̀rí pé Jibril alayhi salam nígbà tó wá bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó jáde ọkàn yọ lọ́ọ̀kan ọ̀yẹ́ shadidu ọ̀yẹ́ bayadu thiyab, aṣọ tó wọ̀ aṣọ náà funfun, àmọ́ aṣọ tí ò ní tẹ́lọ̀ ni, òsí tẹ́lọ̀ sánmà, agbára Ọlọ́run ní jẹ́bẹ̀jẹ̀má. Shadidu sawadi sha'r, inú orí ẹ̀ dúdú, Allah màláíkà sí ni. Istala alayna rajul, àwọn sàhábà ní arákùnrin kan yọ sí wa, a jẹ́ pé àwọn màláíkà máa yíra padà. Ọlọ́run lágbára kí wọ́n di ẹ̀dá, wọ́n dàbí rajul, wọ́n yí sì ṣe rajul, wọ́n dàbí ọkùnrin wọ́n yí dẹ̀ sọkùn. Èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa, ọwọ́ jòkó tí Ànábì wa Muhammad kí ni wọ́n ń bèèrè jama, ó ní akhbirni anil Islam, mọ́sàí fún mi, mọ́sàí sàlàyé Islam fún.
alákọ̀ọ́kọ́ tánàbí kọ́kọ́ pè ní Islam òun náà ni an tashhada an la ilaha illallah òun náà ni kó jẹ́rìí láti inú ẹ̀mí rẹ̀ kó wà nínú ẹ̀mí rẹ̀ pé kò sẹ́nìkan la ma'buda bi haqqin illallah tó lẹ́tọ̀ sí kásìn lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni tó yẹ kí a máa wà lọ́dọ̀ rẹ̀ àfọ̀dọ̀ Ọlọ́run kò sẹ́ni tó yẹ ká máa pè àfọlọ́run kò sẹ́ni tó yẹ ká máa fi sọ́ra àfi ká máa pè Ọlọ́run kò sẹ́nìkan tá a gbọ́dọ̀ mọ́ retí àdìsíkí lọ́dọ̀ rẹ̀ àfọlọ́run kò sẹ́nìkan tí pààyàn àfọlọ́run kò sẹ́nìkan tó ní kéèyàn máa bẹ àfọlọ́run kò sẹ́nìkan tí fúnyàn àfọlọ́run kò sẹ́ni tí gbà lọ́wọ́ yàn àfọlọ́run ìtumọ̀ la ilaha illallah nìyẹn kọ̀sọ́bà kan àfọlọ́run ìgbésẹ̀ ìtumọ̀ la ilaha illallah kọ̀sọ́bà kan àfọlọ́run rẹ̀ kọ̀sọ́bà èkó ọba bàdàn sí ẹwà ní kọ̀sọ́bà kan àfọlọ́run ní ìtumọ̀ la ilaha illallah ilé ìṣẹ́ ìtumọ̀ ẹni pé la ma'buda bi haqqin illallah ọ̀sẹ̀ ń tá gbọ́dọ̀ sí tó sì lẹ́tọ̀ sí o nìkan ló lẹ́tọ̀ sí torí pò nìkan ló dáwà nígbàtí ń dáwà kò sẹ́ tọ́rọ Ọlọ́run lọ́wọ́ gbà yìí òun ló dá sánmà ló dá gbogbo nǹkan ó ní a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run huwa alladhi khalaqa lakum ma fil ardi jami'a òun ló dá gbogbo táà ní lérí lẹ̀ Allah subhanahu wa ta'ala ní tó ń jẹ́ yé wa yí pé gbogbo yín wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira Ọlọ́run ọba ní Allah ló dá gbogbo nǹkan nígbò sì dá gbogbo nǹkan tán ọlẹ̀ kádàrà rẹ̀ máa la ipé ìwọ́n tí ẹ bí o ṣe rí láyé ní bí o ṣe rí fún ọ ìbẹ̀rẹ̀ rẹ̀ ní ìparí rẹ̀ wa khalaqa kulla shay Allahu al-khaliq khaliqu kulli shay al-khaliqu mubayyinun an khalqihi Ọlọ́run ọba aláwọ̀ lọ́tọ̀ wa khalaqa kulla shay wà lọ́tọ̀ ajẹ́pẹ́ nǹkan méjì lọ́wọ́ jẹ́mọ́ nǹkan méjì al-khaliqu wal makhluq tó tó bá ti gbọ́ yíbẹ̀ tàwídì ní dàrú mọ́ lọ ọba dẹ́dà creator al-makhluq ńkọ́ creation àbíká ní created Allah wà ọ̀dá wà ṣẹ́rí gbogbo tó kù pátá lẹ́yìn Allah ìtọ́lọ̀ndá ni ìtọ́lọ̀ndá ò gbọ́dọ̀ wá jẹ́ Ọlọ́run tá bá ti ní ìgbàgbọ́ yẹn a mọ̀ pé ẹ̀sìn ìbílẹ̀ kìí ṣẹ̀sìn nítorí gbogbo tí wọ́n ń pè bọ òsàwọ́ náà bọ́ mọ́ sí bí nílò kọ́ ẹ̀rẹ́ tí wọ́n abẹ́rùn-ún ẹ̀rẹ́ tí wọ́n àhà lákójọ ní ìtọ̀dọ̀ tí wọ́n ńlá ń bẹ́ lákójọ mo sì ti lé àwọn èèyàn jìnà sí pé ká má kójọ síbẹ̀ mọ́ ẹ̀mọ̀ làámọ́lẹ̀ jọba tó ká ní torí tí wọ́n jòkó ti yẹ àtàwọn àti tí wọ́n jòkó ti makhluku ni wọ́n ìtọ́lọ̀ndá ni wọ́n ìtọ́lọ̀ndá ò sì gbọ́dọ̀ mọ́ sí ìtọ́lọ̀ndá gbónúkó àti ẹ̀yọ̀ àti gbogbo àwọn táwọn yẹn ń bọ ìtọ́lọ̀wọ̀n bá dání tí wọ́n pariwo sọ́ọ̀sì kí ni wọ́n pariwo Jésù Olúwa wa Ànábì Ìsá ni wọ́n ń pè Jésù yẹn àti Ànábì Ìsá àti Mariam náà pè Mary ìyá ẹ̀ àtẹ́ntó bí ìyá rẹ̀ gbogbo wọn pátá Ọlọ́run ló dá gbogbo wọn ìtọ́lọ̀ndá ò gbọ́dọ̀ jọ́lọ̀ tàbá ní sí ọ̀lọ́ dára rẹ̀ tàbá lọ́wọ́ lòun dára wọn a mọ̀ pé ń parọ́ òun kọ́ mọ̀ pé lọ́wọ́ ṣe kí ni òun pa tàbá ní òun kọ́ òun dára wọn mọ́ni lẹ́dí àwùjádà tàbá wọ́n mú ọ wá sí ilé ayé tàlọ́ dá ọ tàbá lọ́wọ́ mọ́ ní yọ́dà kọ́ mọ́ onítọ̀ òun ni wọ́n pè ní Allah bá ṣe wá ní kò sí nǹkan kan mìta lè máa bọ̀ yìí lẹ́yìn náà ni kò sí nǹkan mìta lè máa pè nínú tọ́lọ̀ndá ẹ̀yọ́ Miami sọmárì tàwídì nìyẹn o gbogbo tọ́lọ̀ndá ò gbọ́dọ̀ pè kan nínú gbogbo wọn káràn ọlọ́wọ́ gbogbo tọ́lọ̀ndá ò gbọ́dọ̀ sọ fún wọn pé kán fún ọ lárísìkí gbogbo tọ́lọ̀ndá ò gbọ́dọ̀ gbà pé kan bẹ tó lè pààyàn gbogbo tọ́lọ̀ndá ò gbọ́dọ̀ gbà pé kan bẹ tó lè rẹ̀yàn lẹ̀ ò gbọ́dọ̀ gbà pé kan bẹ tó lè gbéyàn ga gbogbo tọ́lọ̀ndá ò gbọ́dọ̀ gbà pé kan bẹ nínú ẹ̀ tó lè máa dẹ́rù wa Ọlọ́run fala takhafuhum Ọlọ́run ẹ má bẹ̀rù wọn wa khafuni in kuntum mu'minin èmi ni ẹ má bẹ̀rù èmi mo tó bẹ̀rù gbogbo wọn pátá ọ̀lẹ ni wọ́n ẹ̀yàtọ̀ síra yín ya ayyuhan nasu antumul fuqara illa Allah Ọlọ́run bá ní gbogbo ẹ̀yin èèyàn gbogbo yín kò sẹ́ni tó nínú yín ẹ̀ní kankan tẹ́lẹ́sẹ̀ ẹ̀ní kankan tẹ́lẹ́ bóyá wallahu huwal ghani wallahu huwal ghani
ọlọ́run bá pé gbogbo tó dá ní tálíkà ọwọ́ sọ pé òun nìkan ní gẹ̀ní bí tó jẹ́ gẹ̀ní yẹ òun nìkan náà ní khalik òun nìkan náà ní Razik òun nìkan náà ní Gafar òun nìkan náà ní Rahman òun nìkan náà ní Rahim. ẹ̀yọ́ wọn yá mi nílẹ̀ Yorùbá yìí táwọn wà yìí tá a bá lọ́rẹ̀ tàwhídì ọ̀dàrú àǹtara wa tá a bá ní gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń bẹ nílé ìjọsìn gbogbo wọn náà ni wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ ẹ̀tàn ni àǹparọ́ ni ẹ̀rí wájú àwọn ìlú mi báyìí wájú wọn báyìí ó ti dà gẹ́gẹ́ bí erékùn ràkúnmí ní wọ́n sì ti kú wọ́n lè wọ́n náà lára wọn ní jáde mọ́ nítorí pé wọn ò ní tàwhídì nílẹ̀ Yorùbá rí àwọn èèyàn tí ó nírùngbọ̀n yóò tó rùngbọ̀n tèmi yìí mẹ́rin àbí márùn tó bá sì ti jáde láyé ilé ìwọ̀n agbére ò ní jáde mẹ́mọ́ nítorí àìníkíní àìnítàwí ẹ̀rọ lómi tó lo jẹ̀lbáàbù tán ó tó fi nẹ̀kọ́ àbúlé ẹnìkan ààrẹ kankan nínú ara rẹ̀ ó gbà pé ẹ̀sìn sí ni lóòótọ́ àwọn gbà tí ò ní tàwíìdì tó bá ti jáde ilé ayé tó bá ti wọ́n náà kò ní jáde mọ́ àtàwíìdì ó nípa débi pé òun ni awwal arkanil Islam ó ní àkọ́kọ́ òpó Islam Jibril ní rí anábì mọ́sàáyì ìsàlàyé Islam tí Ọlọ́run fi rán ọ sí sẹ́wọ̀n pé nígbẹ̀yìn àdíthì yẹn ó ní atakum li yu'allimakum dinakum òun ti ma àwọn ìbéèrè yẹn tẹ́lẹ̀ ọkàn wá bí anábì ní ọ̀kan tí ó mọ̀ òun náà ni ìjọ òláyé ọ̀pọ̀ rẹ̀ Jibril lọ́mọ nígbà anábì bọ́rọ̀ débẹ̀ ó ní àtìmí àti wọ́n kò sẹ́nìkan tó nímọ̀ ju ara wa lọ́mbẹ̀ anábì lọ́wọ́ ọmọ bí wọ́n náà ṣe kíní bí wọ́n náà ṣe ma àmọ́sàlẹ̀ yìí tí ń jẹ́ Islam àkọ́kọ́ tí Jibrilu pé ní Islam òun náà ní ká lè mójútó sẹ́mọ̀ pé àlọ́nú àkídàtù tàdàmọ̀ríyà báyìí táàmà pé àdákùn tí wọ́n sọ yẹ kò sí wà fẹ́ kíláàsì wà kéwù yẹ pọ̀ lárúbáwá yẹ pọ̀ ibi àwọn àǹsìn àyíkín al-arba'una an-nawawiyya àbí kò sí mẹ́ ẹ̀ta àdísì dẹ̀ndẹ̀lẹ̀ bó ṣe dẹ̀ndẹ̀lẹ̀ tó òun náà nípìnlẹ̀ bọ́ bá ti wó gbogbo nǹkan ti wó mọ́yàn lọ́wọ́ kí ni wọ́n ń pè ní Islam níta nẹ́bí pé ní Islam jọ yẹ̀wò náà ní kálẹ̀ mójútó tá bá fẹ́ mùsùlùmí dọ́dọ̀ Ọlọ́run torí àgbọ̀dọ̀ mọ́kù ní mùsùlùmí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní ya ayyuhal ladhina amanu ittaqullaha haqqa tuqatih Ọlọ́run bá ní olùgbàgbọ́ òdodo ẹlẹ́ páyọ̀ Ọlọ́run ẹlẹ́ bẹ̀rù Ọlọ́run ẹlẹ́ bẹ̀rù rẹ̀ bó ṣe yẹ kẹ́ bẹ̀rù ẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ jáde láyé àfikẹ́ jáde ní muslim kí wọ́n là kọ́kọ́ òpó ẹ̀sìn Islam àkọ́kọ́ òpó ẹ̀sìn Islam òun náà ni òpó àárín gbùngbùn tó bá ti dàwó gbogbo òpó tó kù náà ti ṣe kíni ó ti wó tẹ̀lé òun náà ni àtẹ́ṣàdé an la ilaha illallah wa anna muhammadar rasulullah ọ̀rọ̀ méjì ni wọ́n dì síbẹ̀ ọ̀rọ̀ méjì wọ́n ṣe kíni ni wọ́n dì sínú òpó ẹyẹ ọ̀kan yẹn àwọn méjì lọ́mọ́ra wọn lọ́rùn ni bọ́kọ̀ ọ̀bárí kan ìkejì ọdún ṣe kíni kò lè ṣiṣẹ́ ọlọ́gbọ́ àmọ́ gbà nábì gbọ́ ọlọ́gbà súnà gbọ́ àmọ́ ní tàwhídì olóòní tàwhídì àmọ́ òṣè súnà ọ̀rọ̀run ọgbà aláàgbọ́ ipò nìkan náà lọ́wọ́ táà sí tó sì jẹ́ pé o nìkan lọ́lẹ́tọ̀ sí ẹ̀sìn náà lẹ́yìn náà Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni ẹrú Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba ni o ní pé Ànábì ju ẹrú lọ o ní gbó sípò kankan nínú ipò olùhíyà ipò Ọlọ́run abduhu wa rasul oyin Ànábì pátápátá nìyẹn bó pè ní abdu àti kíní àti rasul al-ubudiyya wa risala ẹ̀yọ́ ma yá mi ní Mùsùlùmí ìlú mọ́ṣúláwà yìí gbogbo adá mọ̀ pé mùsùlùmí pọ̀ mùsùlùmí wọ́n sì ti ń ṣe ìsìlámù tipẹ́ ìbẹ̀nú àwọn tán tí ń ṣe ìsìlámù tipẹ́ tí wọ́n ń ṣe lójú ọ̀nà súnnà ìbẹ̀nú wọn tó jẹ́ pé ojú ọ̀nà tí wọ́n gbà ṣe ìsìlámù wọ́n yàtọ̀ sí súnnà ṣẹ́wárí ibi tí a bá ọ̀rọ̀ dé sí nílẹ̀ Yorùbá òun náà ni pé gbogbo àwa tá a ti jí ká máa jí àwọn tí wọ́n sùn àwọn tí wọ́n sùn yẹ gan ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pèpè sínú ẹ̀sìn tán pẹ̀lú àwọn láàfá wọn fẹ́ kí wọ́n jí wọ́n tún fún wọn lábẹ́rẹ́ orun bí wọ́n ṣe ní ṣe kíní
mi ò sí ní tají àbí wà táwọn bá ń kọ́lé táwọn ń wó tẹ̀lé wa àwọn ọlọ́wọ́ bá nìkan ẹjá dóòtì tọ̀wọ́n sọ pé ayé ń bẹ o àràgbé láyé o èyẹ máa ráyé gbé ni o níbo láti ráyé jàmá ta ló ní ta ló láyé ọ̀hún tọ́ ibi táwọn tí ń ráyé yẹn kìí sọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ mahalo lọ́dọ̀ creation ìtọ́lọ́wọ́ bá dá ọlọ́run tabaraka allazi biyadihi al-mulk ọlọ́wọ́ bá ní ọlá ọwọ́ òun nìkan ló ṣe kíni ìlọ́wà gbogbo tẹ́ ń fẹ́ ọlọ́run lọ́wọ́ òun lọ́wọ́ wa huwa ala kulli shay'in qadir ọlọ́run bá ní kọ̀dẹ̀ sí típa àwọn ọ̀ka sẹ́rí tọ́lọ́run sọ yẹ kò sẹ́dá ọlọ́run bá kan tó wà nípò bẹ́ẹ̀ igbó òun ní nǹkan kan lọ́wọ́ tó ń lè fún wa àbí kò sí típa àwọn ṣe kíni típa àwọn ọ̀ka tọ́lọ̀ bá wá rí báyìí wọ́n ní tawhid ibi tí ó lágbára dé wọ́n lóhun ní a'dhamu wa awwal arkanil islam òun là kọ́kọ́ òpó ẹ̀sìn islam kámọ̀jẹ́ ọba jẹ́ o bí foundation bá ti wọ́ gbogbo tá bá ti kọ́lé lérí ó ti dòfo ó sì ti ṣòfò èèyàn gbé foundation jama ọyé ọkàn tó block ẹsẹ̀ ń kó windows yí kó lẹ́kùn sí ọlẹ́táìsì ó ṣe pop yọ́ dáwó àbí onídáwó gbogbo ìnáwó tó ṣe yẹ ó dòfò ẹni tí ó bá ní tàwíìdì gbogbo ẹ̀sìn tó bá ṣe ẹ̀sìn yẹn ti ṣòfò torí pé o lè máa kírun fún ọba tó gbàgbọ́ ebi ọ̀nà ni òpó lẹ́ẹ̀kejì ọlọ́ni kul ibadiya alladhina amanu yuqimus salat ọlọ́run bá ní bá mi sọ fún gbogbo àwọn tó bá gbà mí gbọ́ nìkan àwọn nìkan ní ká máa kírun o àwọn nìkan ní ká máa kírun o kul bá mi sọ fún àwọn tí president bá ní ẹ bá mi sọ fún àwọn àfáà ẹni kan wá kí mi ṣé àwọn bá lè ọyọjú àwọn bá lè ọgbọ́dọ̀ lọ pé president bá ní tó gbogbo ẹ̀yin ọba aládé ẹyọjú mọ́ fẹ́ rí yí sáwọn ọlọ́pàá gbọ́dọ̀ tẹ̀lé wọn bọ́lọ̀ bá ń pè àwọn àmà ní pé kánkírun sáwọn mùṣírikùn àwọn ẹlẹ́bọ afẹ́ ẹlẹ́bọ bàbá ẹlẹ́bọ ìyá ẹlẹ́bọ alájẹ ẹlẹ́bọ alájẹ ẹlẹ́bọ sí wọ́n gbọ́dọ̀ kírun sọ́lọ́ ń pè wọn kul ibadiya alladhina amanu ọlọ́pàá mi sọ fún àwọn ẹrú mi tí wọ́n ti gbà mí gbọ́ kìí sí àwọn tí wọ́n gbà mí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà mí gbọ́ fílù má dínà àmà mí yẹn àwọn ìmọ̀mọ̀ anájẹ́kọlẹ̀ ìtumọ̀ ní pé pastors wọ́n ti gba ọlọ́run gbọ́ síwájú ìbádà tàwíìdì tí wọ́n ti ṣe kí ní ó ti yanjú kul ibadiya alladhina amanu lẹ́yìn náà yuqimus salat kan wá kẹwọn ìgbà tí Mu'adh bin Jabal tó lọ sí Yaman ẹgbọ́n tí Ànábì sọ fún Ànábì ní innaka sataqdumu ala qawm bó ṣe lọ yìí ó lè bá wọn jọ kan ahlul kitab ni ahlul kitab àwọn Jew and Christians ọba wọn ní Yaman ó ní falitakum awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah ó ní àkọ́kọ́ tó kọ́kọ́ pè wọ́n lọ́bẹ̀ tó bá dé Yaman ó ní kan lè ní tawhid kan lè mójútó ìgbàgbọ́ wọn nípa Ọlọ́run kọ́lọ́ wọn mọ́dàrú mọ́ lọ́wọ́ mọ́ wa in ata'u laka bidhalik tábà ti wá yanjú yẹn tán tó ti yé wọn fa alimuhum lẹ́yìn náà kọ́ ṣe wá fi yé wọn anna Allah iftarada alayhim 5 salawat fi kulli yawmin wa layla Ọlọ́run sì wá sí ìrun lọ́rùn àyàn lé wọn lérí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti gbàgbọ́ yé tawhid la kọ́kọ́ jama ìbádà àkọ́kọ́ tawhid ni ibadatul qalbi ni bàbá ń wúra wa báyìí a kàn mọ́ ríṣẹ́ tawhid ni bó ṣe mọ́ nínú ẹ̀mí Ọlọ́run nìkan ló ṣe kí ni Ọlọ́run nìkan ló mọ̀ ẹ̀mí rẹ̀ at-tasdiqu bil qalb ọ wà pé Allah òun náà ni Ọlọ́run òun náà nìkan lọ́ba tí a ṣe sìn lóhun nìkan wal qawlu bil lisan ọmọ sọ jáde lẹ́nu ọ̀rọ̀ ẹnu rẹ̀ níta kó kí ni ìtọ́wà lọ́kàn rẹ̀ wal amal bil jawarih eríkèríkà ara rẹ̀ àtàwọn aṣẹ́tọ́ ọmọ ṣe kò ní takó la ilaha illallah tó ń sọ jáde lẹ́nu ọdún mẹ́wàá lànàbí lò nílùú Mákà ọdún mẹ́wàá báwọn sàábà wá sí ń gbà Islam tí wọ́n ti dọ́dọ̀ ànábì wọn ò kírun fajiri wọn ò kírun zuhur wọn ò kírun asiri wọn ò kírun magrib wọn ò kírun isha ọdún mẹ́wàá wọ́n kan jùkúlẹ̀ ànábì wọn bá wọn sọ̀rọ̀ ànábì wọn ya qaumi qulu la ilaha illallah tuflihu ẹ máa sọ la ilaha illallah kẹ́ẹ̀dẹ̀ gbàgbọ́ tẹ́bá ti gbàgbọ́ dínà ọkàn yín ẹ jèrè ayé tẹwà yíyá tó jèrè ọ̀rọ̀ lọ́dún mẹ́wàá lẹ́yìn ọdún kẹwàá ni Ànábì wà lọ al-Isra wal Miraj Ànábì wà gbàrún wá wọ́n sì wá kírun fọ́dún mẹ́ta kan tó wá lé wọn kó Mákà kí ni wọ́n lé wọn nítorí ẹ̀ nítorí kan ní wọ́n fi lé Ànábì lórí tawhid
táàbà súnà bá ń ṣe dáwà tàwíìdì ní mọ́sálásí tẹ̀sẹ̀ mọ́sálásí súnà bákan méjì ni ẹni kí wọ́n gbà fún káwọn ní òdí àlò súnà àbí ká ṣe kíní àbí kí wọ́n lè dà torí pé àṣà ó ti yé àṣà ọ̀faramọ́ tàwíìdì àṣà ilẹ̀ Yorùbá ọ̀faramọ́ tàwíìdì jama àṣà ilẹ̀ Yorùbá ọ̀faramọ́ tàwíìdì tí wọ́n sọ fún wa nílẹ̀ Yorùbá lè sí òun náà ni pé gbogbo tẹ́ lọ́lọ́wọ́ bá máa ń ṣe yẹn àwa ní àwọn kankan nínú ilẹ̀ wa ń bí tó lè ṣe kíní tó lè ṣe ẹlẹ́wọ̀wọ́ ẹsẹ̀ máa ń ṣàdúrà àdúrà báwo ògùn owó lẹ́wàá lọ báwọn kèfèrí bá ń wówó kí ni wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣògùn owó táwọn mùsùlùmí bá ń wówó ńkọ́ kí làwó ṣe àwọn máa ṣàdúrà nígbà tó yẹ yín lọ́jọ́ ẹpáṣẹ o tẹbá bí afẹ́ ẹlẹ́bọ kí náà sọ yóò ní ìpèsè ní kùrùbán ní ó jẹ́ gbogbo àwọn ilé kí ó tó wà lẹ́ Yorùbá aláti pè wọ́n ṣàkíyèsí wípé tawhid nílẹ̀ Yorùbá láwọn ilé kí ó wa ọmọ ẹ̀hẹ̀ bọ́bá di tírà lọ́wọ́ tírà balaga tírà mantiki tírà aródù tírà falisafa tọ́wá tí kó gbogbo ẹ̀lú ra wọn tán yóò tún wá gbé tírà nánkàlí yẹn ìbọ̀rìṣà lọ́wọ́ mẹ́ ìbọ̀rìṣà ló ṣe kí ní ìlọ́wọ́ mẹ́ ẹni tí ó kọ àkọlé sí ogun tajà yóò kọ àkọlé ogun ẹ̀yọ́nú ayé léyìí tí ó pamọ́ tàwíìdì wa ẹ̀dàkùntún tọ́lọ́wọ́ bá wa ẹmẹ́jà fi ṣeré òun náà ni àkọ́kọ́ ní iṣẹ́ táwọn ànábì Ọlọ́run wá jẹ́ lé ayé walaqad ba'athna fi kulli ummati rasula an i'budu Allaha wajtanibu at-taghut Ọlọ́run bá ní gbogbo àwọn tá ń gbé dìde à ń gbé wọ́n dìde torí tàwíìdì ní o gbogbo àwọn ànábì Ọlọ́run bá ní kò sí ànábì kan tá gbé dìde àfi ká sọ fún pé an i'budu Allaha yìí tó máa sọ fáwọn èèyàn ni pé kán mú Allah nìkan lé ẹni tí wọ́n máa sìn tí wọ́n sì máa wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ wajtanibu at-taghut kí wọ́n jìnnà tẹ́fẹ́tẹ́fẹ́ sí tọ́gùtù kí náà gbẹ̀ tọ́gùtù jama Iblis wọ́n àwọnù àtàwọn ọmọ ẹ̀ kí wọ́n má bẹ́ èsù ṣe gbogbo tí wọ́n ń fẹ́ pátá ó wà lọ́wọ́lọ́ tí wọ́n bá ti sìn tán kí wọ́n sì tọrọ tí wọ́n fẹ́ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n má sin èsù kí wọ́n sì má tọrọ nǹkan lọ́wọ́ èsù àmọ́ àṣàwọ̀ jẹ́bẹ̀ àṣàlẹ̀ Yorùbá ọlọ́wọ́ bá ó ní alam ahadi ilaykum ya bani adama alla ta'budu shaitan ọlọ́wọ́ bá ní ẹti gbàdéhùn ẹ̀yọ́ ma nábi adama tẹ́lẹ̀ lọlé ayé ipé ẹ̀ ní sí èsù innahu lakum aduwwun mubin torí pé ọ̀tá yín ní èsù wa ni'buduni èmi ní kẹ́ẹ̀sìn hada siratun mustaqim kẹ́ẹ̀sìn mí lọ́nà tọ́tọ́ tẹ́ẹ̀ bá sin èsù ọ̀nà tọ́wọ́ ni ọ̀tá yín lẹ̀ sí ń sìn yẹn ẹni máa ń sin ọ̀tá ẹ̀ ṣe mọ̀ pé yóò kó bá bí òní kó bá ẹni tí máa wọ́n ràn lọ́wọ́ lọ́dọ̀ ọ̀tá ẹ̀ yóò dọ̀ rẹ̀ rú àbí òní dárú ọ̀fẹ́ sọ́ra ọwọ́ ń ló gbàdí ṣètọ́n lọ́dàgbàdí ilẹ̀ ọwọ́ rẹ̀ ti tẹ́ ọ̀ nígbà tó ní nǹkan kan látẹ́lẹ̀ gan ọ̀rọ̀ rẹ̀ ó sì rọrùn díẹ̀ nígbà tí sùn kan mọ́ra wọn ọwọ́ èṣù tó ń sá fún ti ṣe kí ni ó ti tẹ́ ọ́ ọlọ́run wọ́n ràn lọ́wọ́ ọwọ́ ń sóògùn tajà ọ̀hún sáwóró sí ṣọ́ọ̀bù ó ní ìwọ̀n òun fi kíní ìpara nítorí pé kọ́nà olè bá sí fún ọ nítorí lò yẹ èṣù lọ́dálẹ̀ èṣù ló gbé sọ́kàn yẹn òun náà ló ti ẹ lọ́bẹ̀ ẹni tó fẹ́ ga tọ́wọ́ lóun fẹ́ fi èjìká ọ̀tá àwọn gòkè ìmọ̀ fẹ́ gbọ́ Yorùbá tí mo sọ òun náà fẹ́ jẹ́ èèyàn láyé òun náà fẹ́ jẹ́ ọlọ́lá fẹ́ jẹ́ olówó fẹ́ jẹ́ alárìsìkí ọ wá ní kí ọ̀tá àwọn òye kọjọ́ òun ó gun èjìká àwọn kọjẹ́ kí òun ó gun èjìká ẹ̀ ọwọ́ lè bọ́ta ìpínákùn jẹ́ kí n gun èjìká rẹ̀ kí n ṣe kí ni kí n fi gòkè kí ní ó ṣẹlẹ̀ jọmọ́ yọ jábọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ ti jábọ́ lẹ́ Yorùbá bàràbàrà tí wọ́n jábọ́ tẹ́ bàràbàrà yẹn òkú lára wọn mọ́ gbogbo àwọn mùsùlùmí amẹ́bọ mẹ́sìn wọ́n ti jábọ́ ayé tí wọ́n wáyé wọn ò padà rí ọ̀run tí wọ́n lọ ó ti bàjẹ́ dè wọ́n àwọn kan ti wá kú lédi tàǹsọ̀ yìí
àwọn tẹ́ mẹ́ láyé àwọn ládìdé mọ́ lọ́rùn sí ní wọ́n fi ń pè wá ní alul fitina wọn ọ̀pọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kọ̀rẹ́tì a ti di fitina sí wọn lọ́rùn ìpẹta wọ́n pè ọ̀fẹ́ dákú ní kèfèrí dákú fúnra rẹ̀ nìkan mọ́tò kó jà máa lọ́nu jahannama ẹjá àwọn èèyàn dá ìsìláàmù màkà tó kò ní ilé ayé làwọn sàlàyé ipò eléyìí ní islam eléyìí ní islam eléyìí ní islam eléyìí lẹ́bọ eléyìí lẹ́bọ eléyìí lẹ́bọ eléyìí lẹ́bọ yẹ padà káwó yẹn ká aláìpẹ́ ìpẹ̀lú yọ̀ǹda ọlọ́run insha Allah ta'ala ìdí ẹbọ yẹn gan náà jòkó sí òun ni kọ́ mú wọn òun náà ni wọ́n fi ń jẹ́ èèyàn láwùjọ òun náà lọ́jà tí wọ́n ń tà fáwọn èèyàn òun náà ni wọ́n fi ń ṣe karama àwọn fẹ́ dá wọn padà sínú tawhid wọ́n wá yàrí mọ́ wa lọ́wọ́ wọ́n wá ní ẹ̀yọ́ wọ̀nyí fìtínà lẹ́fẹ́ jẹ́ fún wa mo ní ẹ̀parọ́ nánú àlù fìtínà lakum antum ẹ̀yọ́ mọ̀ ya ẹ̀kọ́ ọ̀kọ́lá ewé lọ́kọ̀lá sílá ọ̀kan náà ní òdodo ọ̀rọ̀ ẹ̀rì pé tó máa ń sọ̀rọ̀ wọn ò ní sọ tí à ń sọ nípa wọn mọ́ ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sí kíní ọ̀tọ̀ ní tí wọ́n mọ̀ sọ wọ́n mọ̀ mọ̀ ni wọ́n mọ̀ pé tabaníká máa tu lọ́kọ̀ọ̀kan ipé ta ló yẹ ká gbára lé tí gbogbo adájọ́ sọ pọ́lọ́ ni ta ló yẹ ká máa retí arísìkí lọ́dọ̀ rẹ̀ àtàwọn adájọ́ sọ pé Allah ni ta ló yẹ ká máa fi sọ́ra tí gbogbo adájọ́ sọ pé Allah ni ọmọ pa wọn fèèlì tọ́lá àwọn èèyàn sọ fún wọn pé àfá ìtẹ́ ìpanu kò lé lérí wọn ìtẹ́ ń ṣe fún akọ́hun èmi nígbà ń lé ẹ̀yin lẹ́gbẹ́ fún mi èmi ò rí gánmọ́ sọ́ọ̀bù ìmáàmù ẹ̀yin lẹ́ fún mi láfi ní ẹjá ṣe conference ní ẹmọ́mọ̀já máa takò ọ̀rọ̀ sọ mọ́ kò síjà àjà àníjà kákan jòkólẹ̀ ká yẹjú àwọn masailu diniya al-mukhtalafa fiha tó jẹ́ pé èyí ṣe yàgbà ẹnu bàbá ti jọ jòkó tí kálukú kó tíra wa Kùránì àti súnà láti lo ànílò tíra kọ́là ṣe torí kọ́là ṣe òun yẹ wọn ò pé ṣe òdá sọ̀rọ̀ nígbà Ànábì ń lọ ó ní taraktu fikum amrayn nǹkan méjì mo filẹ̀ fún yín lan tadillu ma in tamassaktum bihima ẹ̀yin méjèèjì tẹ́ bá fi lè dì kan náà mú nǹkan méjèèjì tẹ́ mo filẹ̀ tẹ́ bá fi lè dì í mú ẹ̀ ní sọnù kitaballah wa sunnati Kùránì àti kíni àdàdís wọ́n ti gbá dìrẹ́sì lé wa lọ́wọ́ ó tún yẹ kéèyàn tó sọnù májàmá wọ́n gbá dìrẹ́sì lé lọ́wọ́ tó tún yẹ kéèyàn sọnù mọ́ ẹ̀sìn wa inú Al-Qur'ani àti Sunnah láti máa mú ìta bá bá ń bẹ̀lẹ̀ sí ìta bá ti rí mẹ́ẹ̀ kìí sẹ̀sìn Ọlọ́run Ọba wa àwọn anábì Ọlọ́run Ọba gbogbo wọn pátá wọ́n pàdé níbi tawhid Ọlọ́run wa ma arsalna min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa ana fa'budun kò sójíṣẹ́ kan tààrán Ọlọ́run bá ní àfikà kọ́ sọ fún pé nítorí ọkọ̀ mójútó ọ̀rọ̀ la ilaha illallah ọ̀rọ̀ tawhid ni ẹ̀yọ́ miami gbogbo tẹ́lá tọ́lọ́ ń sọ kalẹ̀ Ọlọ́run bá ní alif lam mim ra kitabun uhkimat ayatuhu thumma fussilat min ladun hakimin khabir alla ta'budu illallah Ọlọ́run bá ní gbogbo tẹ́lá tọ́lọ́ sọ kalẹ̀ tawhid la kọ́kọ́ iṣẹ́ tó wá ṣe kíni tó wá ṣe torí táàrin wa tọ́lọ́run bá ti dáa gbogbo tó wáwò tó ń tún ṣe ọ̀pọ̀ omi sínú apẹ̀rẹ̀ ní ọlọ́fẹ́ gbà Ramadan ó ní tawhid tàbíwà gbàrú àwọn ẹ̀yẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́ni yá ayọ́ lẹ́dínà amanu kutiba alaykumus siyam ọlọ́wọ́ wá ní gbogbo ẹ̀yin tẹ́ ti gbà mí gbọ́ ẹ̀yin nìkan mọ́ pé ó ọlọ́wọ́ ní yá ayọ́ lẹ́dínà kafaru ọlọ́wọ́ ní yá ayọ́ lẹ́dínà ashraku ọlọ́wọ́ ní yá ayọ́ nas ọlọ́wọ́ ní yá ayọ́ lẹ́dínà amanu tó dọ́ mọ̀ pé èèyàn bá gbà wọ́n lè gbà rẹ̀ tó bá sì gbà rẹ̀ tí ó bá gbà gbọ́pọ̀ láwẹ̀ al-ibadatul ula at-tawhid tó fi jẹ́ pípa díjì ìgbébẹ̀ ànábì àkọ́kọ́ ìjọsìn tí ànábì pè ní Islam òun náà ní kéyìn ní tawhid tawhid ló ti wá pàjẹ́ láwùjọ wa ẹ̀yọ́ màá yá mi ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa adìsíkà máa gba tawhid lọ́wọ́ yẹn tó bá jẹ́ pé owó tó kù tó ní tó fi wá máa darapọ̀ máwọn ẹlẹ́gbẹ́ awo tó máa jẹ oyè awo wọ́n máa fi ọjọ́ oyè lù ọdẹ pé ẹgbẹ́ awo lẹ́jọ́ ń ṣe owó ní èso owó kìí sì kẹ Ọlọ́run ìyà ní o mọ́jà àrísìkí tó dé mọ́jì ó ṣe kí ni mọ́jì ó gbọ́ta ìdíkò nínú ẹ̀mí rẹ̀ lẹ́yìn náà àdánwò Ọlọ́run ń bọ̀ o ẹni tí ó bá ti rí kó máa retí o ẹni má sì ń bẹnu ẹ̀ yọ padà kú ń bẹ́ o
àmọ́gbẹ́ nìkan ò ní ládánwò ọlọ́run ò promise nìkan ó ní wala nabluwannakum bi shay'in min al-khawf wal-ju' wa naqsin min al-amwal wal-anfusi wath-thamarat wa bashshir as-sabirin. ọlọ́run bá aláà ní ìdáyíwò ìdáyàjáyín àyàwó ń jẹ́ ọwá ní ẹlákùntà ní dáyàjá wa ẹni tó sọ fún ọdáyàjọ náà ni in tó sọ náà ló sọ lẹ́mù òṣòwò lọ́wọ́ rẹ̀ wá ní ta ní sí ọ ẹni kankan sí ọ ọlọ́run lásìkò kan owó tí ò ní rí owó tọ́ na ọkọ̀ ọba kò pákó nìkan ló mú jáde èyí tó bá ti fa tẹ̀sùbá yóò mú tẹ̀sùbá nìkan jáde lẹ́yìn bá ní tawhid èyàn kan máa gbádùn wallahi tàbá ọlọ́run ní fún yàn tawhid àbíkọ́jẹ́ pé ọlọ́run bó fún yàn ní sakina ọlọ́run ní walladhi anzala sakinata fi qulubil mu'minin la ilaha illallah bóyá bá ti fẹ́ sinmi ilé ayé yìí tawhid ní kọ́lẹ̀ lè ní ọlọ́run ní mo pè yín tẹ́ gbàgbọ́ kutiba alaykumus siyam wẹ̀yìn ní kẹ́ gbà wẹ̀ hajj kọjá ma walillahi ala an-nas hajjul bayt ọlọ́run bá ní ó ti wà fọ́lọ́n kẹsì hajji fọ́lọ́n ẹni bẹ́ sí hajji yẹ kọ̀kọ́ bọ́lọ́n kọ́kọ́ tó lọ Mákà ìgbàgbọ́ ìní ó ti ní ó fi mú 2.5 àbí 1.5 tí ó fi ṣe kíní tí ó fi ní tíkẹ́tì àti físà lókún tó bẹ́ fi gbà òun sì lọ ìrìnàjò oṣù kan péré òun sì ná 2 million ìgbàgbọ́ ló ti ó tí ọba sí gbàgbọ́ kò lè lọ bọ́bọ́ wá lọ láì nígbàgbọ́ oyé ẹyọ maya mi wọn ò ní gba hajji lọ́wọ́ ẹ̀ torí òpó ẹ̀sìn márùn ni number 1 ó ti fẹ́ẹ̀lì ń bẹ́ẹ̀ òun sì ní foundation ẹni foundation bá sì ti wọ́ mọ́ lọ́wọ́ kí lásọ lẹ́ẹ̀kan gbogbo dáwà tí ń gbé ká ìrun ló gbé ká ní àwẹ̀ ló gbé ká ní hajj ló gbé ká ní yọ́mọ sí kí ni yọ́mọ owó tẹ̀lé ni ẹ̀wọ̀n ya mi zaka ń kọ́ zaka owó téèyàn dá ṣiṣẹ́ kéèyàn tó mú fẹ́ni tí ọmọ ná lọ́fẹ̀ẹ́ free money ìwọ́n lágúnṣẹ́ ọwá kó lé ẹnìkan lọ́wọ́ òun kàn bọ́ sísọ ìsọ tọ́kí ọbọ́ sísọ ráìsì ọbọ́ sísọ ẹ̀wà ọya Mr. Big ní ma ń jẹ adìẹ àwa ní ìbòlò tó lówó ọlẹ́nìkan ló fún òun sàkáni owó yìí kó tó jáde wàhálà ńlá ló mú jáde ọlọ́run rò bẹ́ẹ̀ ẹni yọ wàláhì ìmánì ló ní tó fi ṣe kíni tó fi yọ o ẹni bá wá ń yọ owó sàká ayé tí tó ń ṣẹgbẹ́ ayé ẹni tí ń yọ sàká fún gbogbo àwọn àfáà tí tó ń ṣẹgbẹ́ awo ẹni tí ń yọ sàká tí ń fáwọn èèyàn ń sàárà tí tó ń sín gbẹ́rẹ́ owó tí ń ná yẹn kò ní sínú àkọọ́lẹ̀ fún lọ́dọ̀ ọ̀nà nítorí ọlọ́run ti làámọ́lẹ̀ pé ẹbọ ìdàkejì tawhid yìí máa ń bá iṣẹ́ rí jẹ́ ni ọlọ́run ń sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run bá bọ̀ ọlọ́run walau ashraku ọlọ́run ní gbogbo wọn pátá kọ́dá àtàwọn tọ́lọ́wọ̀n mention nínú àyà ẹ̀ àbí inú sura ẹ̀ ọlọ́run bá aláà ní walau ashraku gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n bá lọ lè mú ẹbọ mọ́ṣẹ́ wọn la habita anhum ma kanu ya'malun gbogbo tí wọ́n ṣe níṣẹ́ rẹ̀ àbí kí ni má bàjẹ́ yàmá ọbẹ̀ tó bá dá wọn lọ bàjẹ́ ilé tó bá dá wọn lè ti bàjẹ́ ẹ̀hìn gbogbo iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe ọlọ́run bá ní gbogbo ọbàjẹ́ àwọn iṣẹ́ rẹ̀ tí wọ́n ti ṣe síwájú kán tó fẹ́ bọ́kún ní o ọlọ́run gbogbo ẹ̀ ti bàjẹ́ ṣe wá rí lẹ́yìn ìgbà téèyàn ti bẹ̀rẹ̀ sí ṣẹbọ tó ti darapọ̀ mọ́ àwọn OPC téèyàn ti darapọ̀ mọ́ àwọn ẹyẹ àwọn Yahoo Plus téèyàn ti darapọ̀ mọ́ àwọn oníṣẹ̀ṣe téèyàn ti darapọ̀ mọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ téèyàn ti darapọ̀ mọ́ àwọn jálàbí gbogbo iṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ wọ́n kọ́ lẹ̀ fún níjọ́ tó bá ti tara bọ ẹbọ báyìí wọ́n sì pa gbogbo ẹ̀rẹ́ ìrẹ́sà ní máa ń ìrẹ́sì iṣẹ́ rẹ̀ ni èyí nìkan wá kọ́ gbogbo iṣẹ́ tó wá ṣe lẹ́yìn ìgbà tó ti darapọ̀ mẹ́bọ yẹn wọn ò ní kọ́ lẹ̀ fún bọ́ bá sì ṣe báyìí wọ́n sì máa bàjẹ́ bọ́ bá sì ṣe wọ́n sì máa bàjẹ́ bọ́ bá sì ṣe wọ́n sì máa bàjẹ́ kọ́dà ọlọ́run dájú kọ ànábì ó ní Muhammad ó ní la'in ashrakta tó bá mú nǹkan míì mọ́ ọlọ́run bá rẹ la yahbatanna amaluka gbogbo iṣẹ́ rẹ̀ di bíbàjẹ́ ó sì gbọ́dọ̀ bàjẹ́ ni nítorí náà tó wà ń bẹ àti láàtà òkè nínú alákọ̀ọ́kọ́ àti náà la yahbatanna amaluka ó gbọ́dọ̀ bàjẹ́ dandan ní kó bàjẹ́ ànábì lọ́lọ́ dájú kọ jama inú àwọn tamọ́ ní káàkiri bẹ́ẹ̀ sinimá yẹn tamọ́ láwọn lọ́lé kí o bídí àyẹn ọ̀kan náà àwọn brọ́dà súnà lọ́wọ́ pàdé ọ̀kan owó tí fi ṣírùkú lẹ̀
olóhun ní kínákùn ìṣíríkù tọ́ ní àṣíríkù ní kéyàn máa ṣe báyìí kéyàn máa ṣe báyìí ó ní àṣíríkù sí kò wá dáa ni àfá súnà ní ṣíríkù ọ̀dá o àfá lè ké o ará pẹ́sìnìmà oye òun sọ pé kílódé ní ṣíríkù ọ̀dá àfá súnà wá sàlàyé ó ní láyín àṣírákítà láyá àbátọ̀ dá àmàlùkà ọlọ́wọ́n bá aláà sọ pé tíri ànábì bá ṣe ẹbọ iṣẹ́ rẹ̀ ó sì bàjẹ́ wala takunanna minal khasirin ó tún wá wà nínú àwọn tí ó ṣòfò láyé àti lọ́run ní wọ́n sọ fún àfáà súnà pé ọmọ pé kéwò yíyọ láyé náà ṣìlákítà títà ibá ànábì wọ́n bá wí ṣé wọ́n bọ̀ wọ́n wí sẹ́mọ̀ pé kápẹ́ntà àti bíríkìlà tó wà láàrin wá sí yìí ó ti já mọ̀ pé al-ibratu bi umumi lafzi la bi khususi sabab ó ní tà ó lànàbì wọ́n bá wí wọ́n bọ̀ wọ́n wí nígbàtí president máa ń sọ fún tọ́lọ́ tún tóbi lẹ́yìn president ẹjá pè ní speaker ipé sọ́rí mọ́ débẹ̀ o bọ́bá débẹ̀ o jóná ń bá tẹ jẹ́ kí ordinary citizen kọ́ máa sọ pé òun lè ṣe kíni òun lè débẹ̀ tó nǹkan tóbi débi pé ọlọ́run wo pé ọ̀rẹ́ lòun àti ànábì òun ànábì lọ́lọ́run sì fẹ́ràn jù ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run wọn lóhun àtàwọn màláíkà ń sàṣà látò fà ànábì ọlọ́run rántí rẹ̀ lára àwọn màláíkà àbí àwọn màláíkà ń tọrọ àforíjì fún ànábì bọ́lọ̀ ṣe fẹ́ràn ànábì tó oyé òun ni sayyidul awwalina wal akhirin òun lọ sọ́dọ̀ àwọn tó ti lọ àtàwọn táwọn bẹ àtàwọn tó ń bọ̀ ànábì number 1 lọ́dọ̀ ọlọ́run nígbà ọlọ́run wọn sọ fún ànábì pé tọ́ bá fẹ́ bọ́kún ọlọ́run ń bàṣẹ́ jẹ́ lẹ́yìn náà ó ṣòfò wala takunanna minal khasirin òfò ayé òsì ọ́ òfò ọ̀run náà sí ẹ̀yọ́ miami ààrẹ ló dé máa farada o máa lọ lẹ́lẹ́bọ̀ o tàwọn ènìyàn mọ́jọ ṣe kíni mọ́jọ bọ́ o ọba ti wọnú sàárè wọn ní bèèrè kankan lọ́wọ́ ẹ̀mọ́ ọ̀rọ̀ tàwọn ènìyàn wọn bọ́ sọ wọ́n ń gbé sínú sàárè tí gbogbo àwọn ẹbí àtàrà padà báyìí anábìlá màláíkà méjì ọjọ́ fáyì jì sáà nìyí wọ́n wá gbé ọjọ́ kúlẹ̀ ọmọ wo inú sàárè sun báyìí tí ibi ojú rẹ̀ bá tọ́ bá dé ibẹ̀ ni sàárè ọ̀fẹ́ dé anábìlá wọn máa béèrè kí ni wọ́n béèrè tawhid gbogbo ìrìn àjò ayé rẹ̀ pátá látìgbà wọn ti bí ọ àbí látìgbà tó ti bàlágà tó ti dá nǹkan mọ̀ títí tó fi ewu tó fi kú àkọ́kọ́ tó kọ béèrè lọ́wọ́ rẹ̀ ní gbogbo tó ṣe láyé tawhid ni mọ́rọ̀ búkà ta ni ọlọ́wọ́ bá ti tiẹ̀ àfi kọ́lọ̀wọ́ bá mọ́sẹ̀ sánú èmi kọ́lọ̀wọ́ sánú ẹ̀yin náà ìjọ náà ń bọ̀ kọ́lọ̀wọ́ mọ́sẹ̀ àjá sọ pé Allah kọ́lọ̀wọ́ mọ́sẹ̀ àjá sọ bẹ́ẹ̀ ọ wà lè wí torí ọkọjá pé ebi kákan sọ ni kò ní rọrùn fún ọ láti wí táàrin wa tààlà bá ti dàrú kó tó kù ní ilé ayé kí ní dàrin wa tààlàrú ẹ̀bọ láfi ní ó tó gẹ́ èèyàn fẹ́ lẹ́bọ ẹjọ́ àwọn èèyàn pàdé ọlọ́run pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ̀ ń ta ẹbọ fún wọn ẹ̀ tún gbowó lọ́wọ́ wọn ẹ̀ ń tajà ànámọ̀ fún wọn ẹ̀ tún gbowó lọ́wọ́ wọn ọwọ́ tẹ̀gbẹ́ yẹn tẹ́ ń gbájú wọn ẹ̀ ń gbá wọn lójú lásán ni ìbá sì tún sàn díẹ̀ òun náà sanwó torí gbogbo sẹ́rẹ̀ yìí wọ́n fi díjú àlùkìyámà ẹni bá ti gbájú ẹ̀ ìrun àtàwẹ̀ rẹ̀ wọ́n fi dí ìbá tún sẹ́pẹ́rẹ́ ju ẹ̀ṣẹ̀ tí ó láforíjì lọ kò sí kéwú tẹ̀yẹ̀ lékè kò sí iye ọmọ lékè òyìnbó ṣe lè kọ́pọ̀ tó kò sí wàhálà tẹ̀yẹ̀ lè ṣe lérí dáwà tọ́pọ̀ ti dípà àfáà yẹn yín ń ṣe bọ́ọ̀kùn ti ń ṣe kó rùkù ó ti dàgbà débi tó ń tẹ̀pá wọ́n ní bó ṣe wáyé àwọn 10 million ló ti jáde lọ́dọ̀ ẹ̀ nílé kéwú wọ́n ló ti ní branches bí 5 million wọ́n ní gbogbo ọ̀nà ara rẹ̀ ó ti funfun báláwó àwọn àrígbé nígbàtí mùdírù kú nígbàtí àlífà kú nígbàtí ìmáàmù kú mùálìmù kú ìgbà ayé sì tún wà ní inú yàrá ẹ̀ òkà sì tún bẹ lẹ́sẹ̀ ta bọ́gbàtà fẹ́ wẹ̀ a sì tún wọnú yàrá àrígbé ní yàrá kan tí ń fi ń ṣe yàrá agbára gbogbo wàhálà tó ṣe yẹn àbá àmàfòrà òfò ni ọlọ́run ní gbẹ̀ nìkan lálejò láti wá sinmi lọ́rùn àfẹ́ntọ́ bá ní ìgbàgbọ́ sọ́lọ́ ẹ̀yọ́ ma yá mi má nàbí yóò kà wọ́n béèrè tálà nábì rẹ̀ tó bá ṣe súnà gidi sàlàfíà tó gbádùn
ó ní rẹ́sì fọ́ má di inú ka ẹ̀sìn wo ni wọ́n sìn tí ó bá sí Islam bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ bá náà fi ṣe ṣàlàyé rẹ̀ fún wa tọ́lá àwọn Tìjàníyà náà wọ́n láwọn ṣe Islam ni o ní sì ń tẹ́sọ Kàdíríyà ń lòlù a ní kámẹ́rì wa ní Kùránì wọ́n ní kò sẹ́rì wọ́n ní bàbá ní ẹ̀rí àwọn Islam tí wọ́n fi rán wa kọ́ yẹn Islam tẹ́ fi rán wa inú Kùránì láti mú bá ṣe ṣe inú Sunnah láti mú lànàbí fi ní sọ́lù kàmára ayétumọ́ ni usalli ẹ kírun gẹ́lẹ́ kàmá gẹ́lẹ́ alọ́ lè kéwú nípa ọwọ́ fẹ́ nírun ọwọ́ lè wọlé kéwú fi bó lànàbí ń gbọ́wọ́ bó lànàbí ń rúkú bó lànàbí ń ṣe àtáyá bó lànàbí ṣe ní fèrí kalẹ̀ ọwọ́ lè kọ́ ni jama anábì ní kírun gẹ́lẹ́ fi ṣe kí lè tá kùtù ánì manasikakum hajj ẹ̀ kan lànàbí ṣe anábì ní hajj tí mo ṣe yìí inú òkú ẹ̀sìn yìí bí mo ṣe sin gẹ́lẹ́ bẹ́ẹ̀ ní kẹ́yìn náà ma ṣe kí ní kẹma ṣe bẹ́ẹ̀ ma ti wá yapa tọ́lọ́n tó yapa tànábì tàní ọgbà lọ́wọ́ ẹ̀ ìyapa tànábì ni wọ́n ń pè ní bídíà anábì ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹni bá ṣiṣẹ́ kan tó jẹ́ pé àwa ká ní ó ṣe bá a ṣiṣẹ́ kó ṣe fahuwa raddun ọlọ́run nígbà lọ bọ́lá bá ti gbà lọ́wọ́ yìí mo ní padà lọ inú náà ọlọ́run nígbà wọn bá ti dáṣẹ́ rẹ̀ nù kí ni wọ́n fẹ́ wọ̀n mọ́ ẹ̀ṣẹ̀ lókùn tí wọ́n bá ṣe kí ni ẹ̀yìn mo ní wọ́n lọ iṣẹ́ ilẹ̀ yẹn wọ́n Janna wọ́n sì ṣíríkù wọ́n sì bídíà tó bá ń ṣe kanú méjèèjì ọjáde kó ní Islam ayọ́mà yáàbí nínú ẹ̀sìn wa ṣìnà ẹ̀ṣẹ̀ ni kabiratun min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni tó jẹ́ kí tẹ̀yìn bá tara bọ̀ automatically ayé wọn ma dàrú ọ̀rọ̀ yẹn ma dàrú ààrẹ òsì ma ṣe ààrẹ ọkàn àti ààrẹ ara èyàn sì jìyà sàárè yóò sì wọ́ná ní ọ̀lẹ̀ kìyàmà bó ṣe tóbi tó yẹn kò tó ẹbọ kíyàn ọpa àyàn kabiratun min kaba'iri dhunub nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ni ẹni tó bá gba ẹ̀mí kan Al-Qur'ani ní nígbà tó ṣe kí ni ó gba gbogbo ẹ̀mí àwọn tó wà láyé á ka òǹkà àwọn tó wà láyé Ọlọ́run ló mọ iye tírílíọ̀nù yẹn bàbá wa kà tán á wà fún ní ẹni tó pa ẹ̀mí yẹn á wà fún ní ẹ̀ṣẹ̀ ẹni tó pa gbogbo ẹ̀dá Ọlọ́run kí wọ́n fún yàn ní ẹ̀ṣẹ̀ ẹni tó pa èèyàn àwọn èèyàn tó wà Nàìjíríà nìkan sàmùgbé tèyàn ti báyìí ẹ̀hẹ̀n ká tó wá pé Áfíríkà àti Asia àti Australia America ká tó wá pé àwọn kọ́ntínẹ̀tì tí ò lókọ Ọlọ́run nìkan ló mọ̀ bí tó wà ló fi jẹ́ pé ká máa pààyàn orí ibú tó tó sí o àmọ́ lọ́gà orí ibú yẹn lọ́gà ó náà lẹ́bọ̀ ẹni bá pa gbogbo àwọn ará ayé pátá ẹni bá pẹ̀ nìkan wọ́n láfún ní ẹ̀san gbogbo ẹni tó pa gbogbo ará ayé ẹni wọ́n pa gbogbo ará ayé ọya ẹ̀ta ń ṣẹ̀ táwọn gbélẹ̀ ti kún sẹ́ẹ̀rí bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe pọ̀ tó yẹ oyé kò tó kéèyàn sí gbẹ́rẹ́ kò tó kéèyàn jẹ àṣìjẹ ìgbín nítorí pé ìwọ̀n owó kò tó kéèyàn ó sógun tajà bẹ́sẹ̀ bí ẹ̀ṣẹ̀ yẹn ṣe tóbi tó yẹ kápáyàn orí ibú ni ó ẹ̀ṣẹ̀ ńlá ni ó kò tó kéèyàn máa sògbàdì nínú ẹ̀ṣẹ̀ Ọlọ́run fi ní inna Allaha òun Ọlọ́run la yaghfiru Ọlọ́run bá ní kò sẹ́ni tó bẹ̀mí ti ń gbà la yaghfiru òun ní ṣàforíjì an yushraka bihi ẹni tí tàwídẹ̀ bá bàjẹ́ tí wọ́n ń ṣẹbọ sí mi Ọlọ́run wa yaghfiru ma duna dhalika liman yasha ẹni bá ṣẹ̀ṣẹ̀ mí yàtọ̀ ṣẹbọ ọ̀yá àwọn náà ni mo sọ lẹ́ẹ̀kan yìí àwọn ẹ̀ṣẹ̀ mi yàtọ̀ sí ẹbọ bó bá wo wọn lọ òun lè fẹ́ríjì ní wọ́n kàn yọ̀ǹda ìpé ó má lọ má bá tẹ́ lọ níjọ́ kan ọ̀sáni la ilaha illallah tó wí jáde lẹ́nu tó sì dọ́kàn rẹ̀ ọyọ̀ǹda rẹ̀ àmọ́ òun ní fẹ́ríjì ẹlẹ́bọ ńlá Ọlọ́run ní fẹ́ríjì ẹlẹ́bọ kékeré ẹlẹ́bọ kékeré yóò jìyà àwọn òun ní pẹ́ níbo nínú ná bí ẹni tí ń búra pẹ̀lú ẹni tí ìsọlọ́run bí ẹni tí wọ́n látakùn kọ lẹ́sẹ̀ tó ní ibi tó wọ́n lọ ní sékíní kò ní da tàtọ́ yóò àwọn ṣe kọ̀lá àṣìkàrẹ̀ nìyẹn àmọ́ yóò wọ́n náà ipò ọlọ́run wa fẹ́rẹ́jì lọ́rùn kò sí ó ti ní nàlá láyà tó fèrò Sheikh Salih Al-Uthaymin ní mọ̀ bọ́yá ọ̀pọ̀lọpọ̀ àmọ́ gbọ́ Sheikh wa náà wọn afá mu'asirun ní wọ́n wà ní haram tí wọ́n ṣe dáris ẹwà lẹ́kṣọ̀ wọn kẹmọ́ gbọ́ gbọ́ wọn sọ̀rọ̀ ní wọ́n tó wá
ó rí fà sí ọ̀rọ̀ tí ń sọ ẹbọ kékeré àti ẹbọ ńlá Ọlọ́run ní fèrèjì ìdọ́kẹsẹ̀lẹ̀ ní pé ẹbọ ńlá èèyàn wọ iná gbére kò ní jáde má àmọ́ ẹbọ kékeré Ọlọ́run padà múyàn jáde ń bẹ àmọ́ bóyá wà fèrèjì lọ́rùn kò sí o tó fi jẹ́ mọ́ ṣẹbọ ńlá mọ́ ti ṣe ẹbọ kékeré bó ló ṣe wá dẹ́bọ ńlá àtẹbọ kékeré mọ́ yóò ní bùkátà ti kọ́ wọn kí lọ́dọ̀ àwọn àfáà súnnà tó bá wà lọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ ònígbọ́ yí tó fi jáde láyé torí ẹbọ gangan náà ní kọ́ mu wọn ṣíríkù wọn fi ń jẹun bídà ni wọ́n fi ń jẹ èèyàn àwọn gbà pé táwọn bá kúrò nínú méjèèjì wọ́n ti mọ̀ pé dòdò rọ̀lá sọ ó ti yé wọn o àwọn náà kéwò mí lọ Cairo mí lọ Saudi náà ní sì ṣe àfẹ́ ẹlẹ́bọ ti jáde Saudi ní sì ń sàfẹ́ ẹlẹ́bọ ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan fún mi jò ní mọ́nítọ̀ àwọn àpàdé àná lọ́wọ́ nígbà kọ́kọ́ dé ní sàlàyé tawhid fáwọn èèyàn nígbà ọ̀yá ẹwà kò ní tawhid ó rò pé Ọlọ́run bá lè kẹ́hùn Ọlọ́run lè ṣe dáadáa fún ọmọ ìyá wọn wà lọ́n lọ́lẹ́ kí wọ́n mọ̀ kó ti yí padà òun sálámà tó ń jòkó báyìí kò tètè mọ̀ kó ló ń jòkó ní wọ́n sọ fáwọn ọmọ pé tó ẹ̀yọ́ ma àwọn alààyè tó wà lẹ́kùnlé hun ẹlẹ́ sọ dérú àwọn alààyè tó wà lẹ́kùnlé ẹlẹ́ sọ dí kíni ẹlẹ́ sọ dérú táwọn ọmọ bù fáwọn èèyàn àwọn alààyè lọ́wà lẹ́kùnlé jama ọ̀gá pẹ́pẹ́yẹ ẹ̀hẹ́ àwọn alágbà tí wọ́n mú alágbà gan ò dúró gbà tó lè ọba dé pé alágbádá bá ní ọyẹ kó dúró alágbà òun náà ń lọ káàkiri ọlọ́run bá ní fún jẹ ọwọ́ ọmọ fi sógun owó ọlọ́run gan ní fún òun gan jẹ ẹ̀hẹ́ lẹ́sìn ní pé tẹ́yìn bá ń ṣẹbọ ọlọ́run kọ́kọ́ gba làákàyè kúrò nínú ọpọlọ ọ̀yàn kéèyàn tó dẹlẹ́bọ ọlọ́run kọ́kọ́ sọ̀yàn dàgbò èyí ò lè ṣẹbọ pẹ̀lú orí tó pé inú wa àtàlágbà wọ́n làkọ́dí karamna bani Adam ọlọ́run bá ní ìwọ́lá pọ̀ lóde alágbà lọ kí mínísítà kó máa béèrè lọ́wọ́ gẹ̀tìmán pé kọ́dà kọ́kọ́ sànú ẹ̀dà ojú àánú ọlọ́wọ́ bá wọn ní gẹ̀tìmán wá sọ́dọ̀ mínísítà ebó wó ni bó ṣe rí ní ẹ̀ mọ̀ wá ara yẹn mọ̀ nábì Adam ọlọ́run dá yín ní wọ́n faddalnahum ala kathiri mimma khalaqna tafdila ẹ̀yẹ̀ yàrá yìí torí pé ti yẹ̀yẹ́ wọ́jú ọlọ́run ní sàforíjì fún ọ bọ́ọ̀bá ṣẹbọ ńlá àbọ̀sẹ̀bọ̀ kékeré tàwíìdì rẹ mọ́jọ́ bàjẹ́ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa kí ni wọ́n ń pè ní tàwíìdì náà níwà sọ sókí torí àsìkò wa ká lè dì mú ká mọ́jọ́ bọ́ á sì máa sọ opposite ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé kó gbà pé Ọlọ́run Ọba Allah ó wà khaliqu kulli shay tàwíìdì rububiyyah Ọlọ́run ló dá gbogbo nǹkan wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira Ọlọ́run ti sàlàyé ibi tó wà ní Kùránì bí Ọlọ́run lòun dá gbogbo nǹkan wọ́n pẹ́ nìkan tó nìkan dá máa o má sọ pé ẹnìkan ló tún dámá tọ́lọ́ dá gbogbo nǹkan ọmọ tó bí bó ṣe wáyé ohun Ọlọ́run dá bẹ́ẹ̀ kọ́ ma ní wọ́n sì dá ìdẹ́dà ọmọ ẹrú láti inú yẹ́ ẹ̀ ọwọ́ ayélélé yóò ọwọ́ ajẹ́ ni ó wọ́n lájú máa yẹ́ ni ó ní tàwíìdì má Ọlọ́run gbogbo tó wọ́n bá ti dá òun lòun dá wa khalaqa kulla shay bọ́lọ̀ ṣe dá ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọgbà pé Ọlọ́run Ọba òun ní fún wa ní gbogbo rísìkì wa ẹmọ̀tẹ́kùnrin rísìkì kìí sówó nìkan ojú rẹ rísìkì ni etí rẹ rísìkì ni ẹ̀mí rẹ rísìkì ni àlàáfíà rẹ rísìkì ni ìmà rísìkì ni ìwà rísìkì ni gbogbo nǹkan tá ń lò aṣọ bàtà gbogbo tá ń lò ní wọ́n pè ní rísìkì Ọlọ́run Ọba ló ní wọ́n ní inna Allaha huwa razzaq tó bá ti wá gbà pé kíní kan bẹ tó tún lè jẹ́ razzaq Ọlọ́run lóhun lòun máa ń fún yín lówó gbogbo ẹni ọ̀nà bá ti ṣí fún Ọlọ́run lè mi mo sínà fún tọ́bá ti wá gbà pé kíní kan bẹ àwọn wòlíì ni o àwọn màláíkà ni o àwọn ànábì Ọlọ́run ni o ẹyẹ ni o ẹja ni o omi ni o epo ni o egbò ni o ewé ni o ipé ta bá ti lò ọ̀nà òsè kíní ọ̀nà òsì ó ti dẹlẹ́bọ mo fi sọ pé àwọn afẹ́ ẹlẹ́bọ àwọn mínú wọn ọmọ táwọn ń ṣe táwọn fi jẹ́ afẹ́ ẹlẹ́bọ ìmáàmù mélòó lẹ́nu lè bá nílé ní tí ò ní fún yín ní oògùn owó ipé ọ̀nà dí àbí iṣẹ́ lọ dédé yóò ní á fún ọlọ́ṣẹ́ kan ọmọ fi wẹ̀ lágbò kan orú pẹ̀lú omi gbóná jálàbí ìtí wọ́n pè ní jálàbí nù jálàbá yẹ́dìlìwò jálìbàn tọ́bá ti gbọ́ṣẹ́ ilé lọ́wọ́ tán yóò jàlábà owó wọ́n ra ọṣẹ mí ní 500,000 ọmọ ìyá kan lọ lẹ́gbẹ̀ẹ́ Òṣòdì yìí mìíràn ní àbá kan sí pé ńlọrin
ó ní ẹ tètè sẹ́ndì owó yẹn wá fẹ́ ṣiṣẹ́ yẹn káyìí tètè bá yín ṣe ọjọ́ ńlọ òun àtọ̀rẹ́ rẹ̀ wọ́n sì ya bí ATM ó sì transfer 500,000 ọ̀rẹ́ wa ń pè pé kí lọ́ra lọ́wọ́ àfá ọlẹ́fẹ́ àwọn òṣìṣẹ́ kan ní ọfẹ́ bọ́ ṣiṣẹ́ irúṣẹ́ wo ọfẹ́ bọ́ gba mọ́tò ní abroad ní àbí ọfẹ́ bẹ́ kílẹ̀ mọ́tò ó ní wọ́n fẹ́ bá wọn ṣe oṣó lẹ́ẹ̀kan ọ̀rẹ́ yẹn lè gbọ́ súnà yédí àti ẹ̀ ọlọ́wọ̀n mọ̀pálá burú ní ẹ́ ó sì fowó ṣòfò ẹni tó lọ́wọ́ ṣòfò owó fún ọ bọ́ bá lówó iṣẹ́ aṣègùn kí ọmọ ṣe kíní kí ọmọ ṣe bàbá tó lọ́wọ́ ṣòfò owó fún ọ ó rí pé òun náà ní tó bá ní kò ní máa retí owó tó mú bọ̀ ọlọ́wọ́n bá ọlá àmàlẹ̀ onínà máa tábùdú na min dunillah awthana ọlọ́wọ́n bá ní gbogbo ń tẹ́ ń sìn yàtọ̀ sí ọlọ́wọ́n bá ní ìbọ̀rìsà ní o wa takhluquna ifqa ọlọ́wọ́n ní ìrọ́lẹ̀ ń dá ìrọ́lẹ̀ ń sí kíní ilẹ̀ ń gún ìrọ́lẹ̀ ń lọ́mọ́ra wọn ìrọ́lẹ̀ ń gbó mọ́ra wọn ifqa ọlọ́wọ́n bá ní ìrọ́ ni tó ní gbogbo tí ó ṣẹlẹ̀ ní ayé nínú sẹ̀mí ẹ̀dá ọlọ́wọ́n ní máa ń pàṣẹ látòkè sánmà fàyídà kọ́dọ̀ àmọ́rọ́ ọlọ́wọ́n bá ní tó wọ́n bá ti fẹ́ ṣe kankan lérílẹ̀ ayé ọlọ́wọ́n tó bá ti fẹ́ ṣe kankan lérílẹ̀ ayé fa innama yaqulu lahu kun fayakun ọlọ́wọ́n bá ní èmi nìkan ní sọ̀rọ̀ kún máa rí bẹ́ẹ̀ fayakun yóò sì máa rí bẹ́ẹ̀ fún àwọn màláíkà fún àwọn àlìjànú fún àwọn ànábì ọlọ́run fún gbogbo àwọn èṣù fún gbogbo àwọn ẹ̀dá ọkùnrin àti obìnrin àtẹyẹ àti kòkòrò àti tata àti labalábá gbogbo tọ́lọ̀ ń dá ní tí máa ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀mí wọn ní ma níbàmọ̀ pẹ̀lú àṣẹ tẹ́ bá ti pa ń sánmà ọlọ́run bá ní innal ladhina ta'buduna min dunillahi la yamlikuna lakum rizqa gbogbo nǹkan tẹ́ gbára lé tẹ́ fẹ̀mẹ́tẹ̀ pé yóò sọ fún yín ọlọ́run bá ní wọn ò lè sọ yín dolówó ó ní fabtagu indallahi rizqa ẹ wá owó lọ́dọ̀ ọlọ́run tọ́ àátún ìsìláàmù wa àátún gbéyẹ̀wò lẹ́yìn bàbá ní gbéyẹ̀wò àwọn èèyàn DHL àbẹ́sàmọ̀ tẹ́gbẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ wọ́n DHL ọ̀sẹ̀ lọ London l'Amẹ́ríkà gbogbo àwọn èèyàn sí àwọn ti yarí wọn lọ nígbà àfá ó ti tó gẹ́ ó tó bá wọn ìgbà táà ti bọ̀rìsà mọ́ táà ti bá yín sóògùn mọ́ táà bá yín sáájò mọ́ ní táàrí dìmú ní orí Ọlọ́run nígbà táà ń wẹsẹ̀ Ọlọ́run ti ṣe o ògùn tó lọ́wọ́ sóògùn owó fún yàn yọ́ ma retí dọ́là tí wọ́n sẹ́ẹ̀dì tí ó sẹ́ ní Kẹjà nígbà ọ̀dẹ́ fowó ránṣẹ́ kí ló dé tí wò ṣe fún ààrẹ kí wò ní ọ̀daràn làwọn pípò yẹ jama mùjìrìmọ́ ni wọ́n iṣẹ́ ọ̀daràn pọ̀ èyí tó ga jù tí ó síṣẹ́ ọ̀daràn tó tó má wọ́n náà ní ṣíríkì wọ́n mú lè yáwó má tó bá díjọ́ kìyàmà ọlọ́run ní ẹ̀yẹ ẹbọ́sẹ́gbẹ̀ kan wà mú tààzù lè yàwó ayyuhal mujrimun ẹ̀yàn ọ̀daràn èyàn alábòsí ọ̀tọ̀lẹ́ni tí ń ṣe nǹkan ọ̀tọ̀lẹ́ni tẹ́ gbéṣẹ́ mi àwọn èèyàn pé ń ṣe kí ni ń ṣe kulla yawmin wa fi sha'n yas'aluhu man fi samawati wal ard ọlọ́run bá ní gbogbo tí ń bẹ sánmà àtilẹ̀ ní ṣe kí ni ní ń bẹ ọlọ́run kulla yawmin wa fi sha'n ọlọ́run bá aláà lójoojúmọ́ ní ṣiṣẹ́ iṣẹ́ kí ní ṣe yọ́ ma fún eléyìí yọ́ ma gbà lọ́wọ́ eléyìí yọ́ ma gbé eléyìí ga yọ́ ma pa eléyìí lọlé ayé eléyìí ọya ma ní ìwọ mọ́ ní ọya ìwọ ọya ma gbádùn ọya kọ́ ma rẹ̀ wọ́ ọya ìwọ ma lọ ìwọ ma lọ ìwọ ma dìde ìwọ jòkó kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ ewé ìyípadà ayé rẹ̀ kò sí lọ́wọ́ egbò kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ àdàbà lọ́wọ́ pẹ́pẹ́yẹ lọ́wọ́ òbúkọ dúdú kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ màálù kọ́dá kò sí ìyípadà ayé rẹ̀ lọ́wọ́ ọmọ èèyàn nígbàtí ń bẹ láyé kátípá nígbà tó kú tán tọwà ló lè gẹ́rí rẹ̀ ráṣù lè ń sáà àwọn afẹ́ ẹlẹ́bọ̀ wọn gbọ́dọ̀ sọ pé àwọn èdò ráṣù ẹmọ̀tẹ́kùn ráṣù agbárí èèyàn tó ti kú àwọn náà mọ́ sọ wọ́n ní bóò ní sọ ní ráṣù mẹ́wọ́n ọmọ nǹkan díẹ̀ wá wọ́n fẹ́ ṣiṣẹ́ kan nǹkan ti dàrú kọjá bá ṣe ròyìn jama ẹbá dọ́jà bí wọ́n ti ń ta lẹ́kùn lẹ́jà ọjà Agége ọjà Lọ́rin ọjà tuntun wọ́n pé ẹbá dé Gbági nílùú Ìbàdàn
àwọn ọjà tó ń títà lẹ́kùn lẹ́jà àwọn àfáà ní kọ́sítọ́mù àwọn wọ́n ti jẹ́ pé oògùn jẹ́jẹ́ di oògùn nárùn ní bá ṣe wọ́n rà sẹ́mọ̀ pé eléyìí ẹ̀sẹ̀ faramọ́ tàdáwọ́ ìbádàlá tó bá ti jẹ́ oògùn àrùn àmọ́ kéèyàn máa lọ rẹ̀ asín tó ti gbẹ asín tó ṣiṣẹ́ kí ni aláwọ̀kọ́ ni wọ́n ní kọ́ mọ́jò ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ká mọ́jò kúté ó tún wá fẹ́ fi ṣẹ́ bọ́ ọwá ní èyí sàfẹ́ ẹlẹ́bọ kí ló fẹ́ fa síse kí ló fẹ́ fa síse ṣọ́ tó fa síse ọ̀kan lóhun oríṣògùn ẹjọ́ nǹkan àwọn tó bá bù léhùn lọ́wọ́ wọ́n ṣe kí ni wọ́n la àfẹ́ ẹlẹ́bọ ni ọ́ ìtọ́ láyẹ kìí sàgbómọ bà kìí sàgbómọ dárun ogun bó ṣe rówó lọ́dọ̀ àwọn alásàlátù rẹ̀ ó lè wọ́n la gbogbo àwọn onílẹ̀kọ̀ọ́ ńlá káyẹ̀ wọ́n ti mọ̀ pé ha bá jọ tẹ́ fi ń bọ́ àwọn àfáàsùn náà ẹlẹ́bọ ni ọ́ la nítorí fẹ́ láyẹ ọfẹ́ kó ṣe kankan fún ọ ni nítorí fẹ́ kó ṣe yẹ Allah nìkan ni máa ń ṣe wọ́n fẹ́ gbé Ọlọ́run bá kúrò lẹ́mìí àwọn èèyàn wọ́n fẹ́ gbé tọ́lọ́run bá dá sí ibẹ̀ ni wọ́n fi ní bẹ̀rù Ọlọ́run lẹ́ẹ̀kan kọ bẹ̀rù ayé lẹ́mẹ̀ló lẹ́mẹ̀sán ìtàfẹ́ kókó ẹ̀ nílẹ̀ Yorùbá náà wọ́n náà pípò yẹn wọ́n ní mission o a ní o this is our mission ipò wọ́n ní target oye wọ́n ní wọ́n sponsor wọn láti bìkan ní aníbẹ̀ ní ẹ̀yin náà gbowó l'Amẹ́ríkà ẹ̀yin gbowó London ìjọba Nàìjíríà ń kọ́ wọ́n ṣe project fún yín gbogbo wa náà ni àjọ ní ẹni tí ń gbowó lọ́wọ́ ìjọba Èkó àti ẹni tí ń gbowó lọ́wọ́ ìjọba Cairo kí ni ìyàtọ̀ láàrin méjì ẹni tí ń gbowó lọ́wọ́ ìjọba Àbújá àti ẹni tí ń gbowó lọ́wọ́ ìjọba Saudi kí ni ìyàtọ̀ láàrin àwọn méjì àníkálẹ̀ tó rówó ná ìdí kálukú máa ń fowó ṣe òun náà ló jà máa ẹni tí ń sowó lọ́wọ́ àti ẹni tí ó ń ṣe dáadáa Allahu Akbar wọ́n sàwọ́ àwọn àdáparọ́ eríṣiríṣi tí wọ́n sáfi dáadáwà sàlàfíyà rú àdáwàtò sàlàfíyà qa'ima ila qiyam as-sa'a insha Allah ta'ala dáwà yìí lọ ní pé dáwàtul haqq ni dáwà òdodo wọ́n láwọn kan gbowó lẹ̀ Lárúbáwá oye sáwọn ni wọ́n kọ́kọ́ gbà àwọn bàbá wa tó ti lọ́lẹ̀ Yorùbá gbogbo náà ni wọ́n gbowó ó sì lákọọ́lẹ̀ ìrànlọ́wọ́ ni wọ́n wá lọ láti fi ṣe kíni láti fi gbẹ́ṣẹ̀ ọlọ́ǹga ẹ̀yin náà travel America ẹ̀ lọ London ẹ bá ti dé àwọn tẹ́ bá yín sẹ́wọ́ ní Kẹjà àmọ́ wọn ìwé ọ̀dọ́ wa ni ṣé o ti máa ṣẹ́ dọ́là tó bá darí London tó bá darí America gbogbo project tẹ́ ṣe yẹ àwọn ará America àlà London ló ṣe fíṣẹ̀ bí nílá àwọn ará Nàìjíríà epo lẹ́fẹ́rà epo sí generator àti mọ́tò ẹjẹ́ àjòkótó dodo ẹjẹ́ àṣọ dodo ẹjẹ́ àtúbá ọjọ́ ń ṣe kí ni ọjọ́ ń lọ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà sí wá lórí rẹ̀ tó a fi di tàwídì múlẹ̀ ń bí pé ìtàgbé tàwídì ní ká máa wárí sí kí lọ́dọ̀ Ọlọ́run tó wọ́n ti wá nídìí owó kí ló máa ṣe wọ́n ti nídìí owó ọmọ ṣe Suratul Baqara ọmọ ka Suratul kí ni Ànábì ní iqra'u Suratul Baqara fa inna akhadhaha baraka ẹni máa ń ṣe Baqara alibarika wọn máa ṣe kí ni yọ ma wà káàkiri àṣírí ọmọ bò wọ̀tẹ́ríkà ha hasra tó bá ṣe Baqara tó ma ka Baqara Ànábì ní ọmọ lose orí ọmọ bọ́ fún ọ wala tastati'u al-batala sahara àwọn olóògùn burúkú tí wọ́n bá gbé ọ tì ní torí ọ̀n ka Baqara la hawla wala quwwata illa billah ọlọ́mọ fi ṣìnà fún yà ọmọ tẹnumọ́ torí àwọn ìyá lọ́jà àtàwọn bàbá lọ́jà àti gbogbo àwọn ọ̀dọ́ wọn nígbàjẹ́ ní a máa sóògùn mọ́ kí láà máa wá ṣe kí ni kí láà máa ṣe ìdẹ́ṣẹ́ ní láńsọ yìí ọmọ sáré sẹ́kẹ̀ fún láì tí ó pọ̀ rẹpẹtẹ faqultu istaghfiru rabbakum innahu kana ghaffara yursilis samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin bí amwal ọlọ́ọ̀bá ní tẹ́bá ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ mọ̀ rówó náà torí àwọn ìjọ Ànábì Nuh ẹbọ ni wọ́n ṣe kí ni wọ́n ń bọ́ ló fi sọ fọ́nà ọba pé mo sọ fún wọn ipé o ní sọ fún wọn ipé istaghfiru rabbakum ẹtúbà ń bí ẹbọ ẹ̀yà abẹ́ lẹ́bọ ọlọ́wọ́ bọ́ yà rísìkì lù mí ibi tẹ́ expect tẹ́ bá fẹ́ bọ́lẹ̀ ẹ má lan kankan má ẹ má jẹ kankan má ẹ má tọ́ kankan lámá ẹ má wẹ̀ kankan má aláàjì ẹtúbà ọlọ́wọ́ sọ fún yín bóun Razzaq
wallahi Ànábì Nuhu ní ẹtúbà innahu kana ghaffara ọba ayé ọba aláforíjì ni kò ṣe ẹbọ tẹ́wò kéèyàn ṣe tẹ́yìn bá ti kú lérí ẹ̀ ọlọ́wọ́n parẹ́ ẹnu fáìlì yàn lẹ́yìn náà tọ́ba wá fẹ́rí yíyàtá yursil samaa alaykum midrara yóò máa fún yín láwọn òjò alálùbáríkà táwọn irúgbìn yóò fi máa ṣe kíni tó fi máa jáde lẹ́yìn náà ẹ máa gbádùn àlàáfíà yursil samaa alaykum midrara wa yumdidukum bí amwal kí náà ń pè ní amwal àfáà ẹlẹ́bọ̀ wọ́n náà sáka lóga ọkà náà sọ́rífù bí máàlì kí náà ń pè ní máàlì owó máàlùn màláni amwal ọlọ́run bá ní wa yumdidukum bí amwal la ilaha illa nígbàtẹ́ nìkan sọ kátìkàtì níjọ́ ní tí wọ́n ní àwọn fẹ́ máa sọ̀rọ̀ sí mi àwọn èèyàn wá ń pè mí ní gbogbo àgbáláyé láwọn ibi tí wọ́n ti màmí ni o wọ́n ti ń pè mí tán pé sars ẹ má dáwọn lọ́wọ́ o ẹ má bá ṣe ti ń lọ wá sí yín àti dáwà yín àtàwọn yòókù yín ó ti lápa lọ́dọ̀ wa mí àwọn ambassadors lágbàláyé àwọn èèyàn lálálá gbogbo àwọn èèyàn oyé labroad ṣe kọ̀wáṣì tí ó pè mí tí ò ní sọ pé sars ẹ máa send account number yín mo ní account number bó ọlọ́fẹ́ kí mi náà láti díkẹ́ra èyí tí bá dá lóhùn yẹ́wà lórí gbà lọ́dọ̀ àwọn tó bá súnmọ́ mi ní àwọn tó mọ̀ alátiwọ́n wọlé mo ní àwọn bíbù yẹ kó tó ṣe mí o nítorí àwọn ti túbá níbi ògùn kiri gbogbo owó wọ́n yẹ mú dídùkú bí àwọn wálé wọ́n bá ní ìlú ọlọ́run ní fún yín ní owó kìí ṣe pé nígbà tó bá ní billions owó tó òfin sẹ̀mí tó ń ráyè sí lọ tẹ́mìrẹ̀ wá sí kíní tẹ́mìrẹ̀ balẹ̀ ètò wọn pè lówó ní ẹ̀ èyí tó bá ti sùn mọ́ owó kan ìyà ní ẹ́ ọlọ́run fún yín lówó tí ó tẹ́ máa fi sẹ̀mí rọrùn tẹ́sì máa jọ́sìn fọ́lọ̀ tó bá ti ní tawhid èrè tawhid ní ẹ o wọ́n bà ní wallahi ọlọ́run ní òun fún yín láwọn dáadáa ẹ lè wo àwọn ọmọ afẹ́lẹ́bọ̀ ẹ lọ lè wò gbogbo bí wọ́n ti ń gbé egun tí wọ́n ti ń gbé òrò jáde lábúlé ẹ lè wo àwọn ọmọ tó wà mẹ́ lẹ́ẹ̀fì mọ̀ tó máa yẹ ìtumọ̀ ni pé tẹ́ ẹ̀ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ ẹ ní lówó lọ́wọ́ àwọn ọmọkọ́mọ lẹ́mọ̀ sí kíni lẹ́mọ̀ bí ó ti sùn kánmọ́lé náà ọmọ pálí ìyànú lọ sọmọ́lé yọ́ mọ̀ dá wọlé gbogbo àwọn ọmọ tó máa tẹ́ wọlé ni ẹ mọ̀ lálàkàlà ẹ mọ̀ lògbéṣẹ́ ayé pákánléke wajalakum jannati ọlọ́run fún yín lóko tó dáa oko yán dáa bẹ́bá ẹni tó ní mánì tó bá lọ lè dákú báyìí ọlọ́run fún ẹ̀ ní ọmọ sí kíní ní ọmọ gbèrú ẹ̀ ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa nínú tá gbọ́dọ̀ dì mú tí ń jẹ́ tawhid òun náà nìkan kọ̀ọ̀kan kápọ̀ pé kádàrá wa ọwọ́ ọlọ́run sí kíní lọ́wọ́ ẹnìkan kí ń ṣe ọ́ tó bá di pàpẹ́ nìkan ní kádàrá rẹ̀ padà ò ní tawhid ó ti dẹ́lẹ́bọ tí ọlọ́run bá ní yudabbiru al-amra minas samai ila al-ard ọlọ́run ní látòkè sánmà lòun ti ń darí ọ̀rọ̀ yín wa khalaqa kulla shay'in faqaddarahu taqdira ọlọ́run mo dá yín tán mo wá lẹ kádàrá ìrìn àjò ẹnìkọ̀ọ̀kan yín mọ́ iye owó tó ní ọlọ́run ti mọ̀ iye ọjọ́ tó lò ọlọ́run ti mọ̀ iye ọdún tó lò ọlọ́run ti mọ̀ iye aṣọ tó wọ̀ iye oúnjẹ tó jẹ tó bá sì ti ń pé báyìí ó jáde láyé jọ náà nítorí wọ́n wá ní ọlọ́run fún ọ bó ṣe mọ̀ iye ọlọ́run ní kọ́ ọmọ báyìí aláàlú ní kọ́ ọmọ báyìí ẹnìkan kọ́ sọ́dà báyìí tó bá ti fẹ́ jù báyìí lọ ó ti wà ní kádàrá ọlọ́run tí ó bá sọ ní kádàrá ọlọ́run bó ṣe bá kú ni àmọ́ ilé ayé kọ́lọ́run fi ń pín owó kọ́lọ́run fi ń pín wala tamutunna illa wa antum muslimun ìgbàgbọ́ yẹn olọ́lọ́wọ́ bá aláà ní ìrètí lọ́dọ̀ wa ká mú ìsìláàmù dọ́dọ̀ ọlọ́run àmọ́ ìsìláàmù táàmù dọ́dọ̀ ọlọ́run kò ní jẹ́ ìsìláàmù multicolor ìsìláàmù yìí tàà nẹ́bí sí ìgbà tí ń ṣe kíní nígbà tí ń ṣe ìgbà yẹn bó láṣẹ wá ní ìsìláàmù yẹn nítorí pé àwọn tẹ́lẹ̀ mú ìsìláàmù wá láwọn Mákà ìgbà wọn fi délẹ̀ Yorùbá eruku ti ṣe kíní ó ti fẹ́ sí àbí ìgbà tẹ́yìn láàrín ti ọlọ́run tó tún faṣọ ọ̀pá mẹ́rin dání èyàn láàrín rántí ọlọ́run ọba ó lè kólù lọ́wọ́ bàndírì ṣe bí àwọn àpẹ ṣọ́ọ̀ṣì wọ́n ti máa ń lùlù tí wọ́n ti lùlù mọ́sálásí wàhálà ti ṣe kí ni wàhálà ti dé ẹ sọ fún wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá gbọ́ ẹ̀lẹ́ wọn àwọn aláṣọ ẹmọ́gbà àwọn láyé mọ́sálásí àwọn náà pè ní alul bid'ah ìtànàbí mú wá kán sí yẹn wọ́n ní sáà nábì ṣe la ilaha illallah wọ́n ní bẹ́ẹ̀ ni ànábì ṣe la ilaha illallah ọ̀dà kí lọ́wọ́dé tó ní àmọ́ ṣe bẹ́ẹ̀ ṣe ṣeun ànábì ò ṣe bẹ́ẹ̀ ṣe kí ni bẹ́ẹ̀ ṣe ṣe yẹn àkẹ́wọ̀n wọn káyé náà tẹ́ná ní rùkú sí ọ̀dá àwọn náà sọ pé àkọ̀dá sí náà tẹ́ná wádá àmọ́sùn fàádà lọ bí àlàzí mọ́ ní ká ṣe kí ni
wọ́n ní káàkiri báyìí náà bí ṣe ṣẹ̀ṣẹ̀ kúlé ń kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run èmi ànábì lémi lọ́lọ́run yẹn tẹ̀lé ẹ má tẹ̀lé ṣéhù èmi wọ́n ní kẹ́ tẹ̀lé nínú àwọn nǹkan tí máa ń dé yẹn dẹlẹ́bọ òun náà ni àdúà kéèyàn máa tẹ́wọ́ kọ́ máa pe nǹkan mí yàtọ̀ sí ọlọ́run tó bá ní yá Allah ó wà lérí tawhid ya Rahman ó wà lérí tawhid ya Fattah iftah li ya Razzaq warzuqni orídé ọláha àwẹ́dẹ̀ Rahman ọlọ́run pàṣẹ bẹ́ẹ̀ bọ́tọ́ bá ní yá ṣéhù ẹ̀yọ́ miami yá ṣéhù kí ni wọ́n pè bẹ́ ta ní jẹ́ ṣéhù ẹ̀ṣẹ́ ta ni wọ́n pè ṣéhù ta ni wọ́n pè ṣéhù ẹ̀dáhùn ẹni ẹ̀dá ọlọ́run wọ́n pè ṣéhù ọlọ́run ní fala tad'u ma'a Allahi ọlọ́run ọba nínú àyàkan ó ní fala tad'u ma'a Allahi ilahan akhar àyàkan ọlọ́run ọba ní ẹ má pè nǹkan mímọ́ ọlọ́run fala tad'u ma'a Allahi ahada ọlọ́run ọba ní ẹ má pè nǹkan mímọ́ ọlọ́run ọba yìí ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa ilẹ̀ Yorùbá yìí táwa wà yìí a máa gbọ́ táwọn èèyàn tán ní àwọn wá mọ́sálásí làwọn wà àwọn kírun ẹ̀tọ́ wá ní ẹlẹ́bọ̀ làwọn ṣe ẹlẹ́bọ̀ wọn mọ́sálásí wọ́n ní dáadáa ẹsà dáadáa ẹlẹ́bọ̀ wọn wá mọ́sálásí ẹni tó wá mọ́sálásí tọ́lọ́wọ́ bá aláàsí ni wa anna al-masajida lillah ọlọ́wọ́ bá ní mọ́sálásí yẹ ilé mi ni fala tad'u ma'a Allahi ahada ẹ má pè ẹlòmí tẹ bá débẹ̀ o má pè ẹlòmí mọ́sálásí o nínú àwọn kàṣídà tí wọ́n kọ́ àwa nígbàtá ń ṣe súnfí táàwà ṣe mọ́ nígbàtá di sálàfí wọ́n ni tàlọ́sọ yí ní sálàfí yóò mọ́ tàlọ́sọ yí náà ní súnfí yóò asàlàfíà ó kọ́ yí ọ̀dá mọ́ ní àsùnfíà lọ́dá ẹ̀hẹ́n ìtíkàlùkú bá ń ṣe náà wọ́n mọ̀ fi sọ lókọ̀ èyí ṣe súnfí àwọn òpèyí súnfí yóò àwọn ti sàlàfíà àwọn àpẹẹrẹ ní sàlàfí yíò àwọn ti súnà àwọn àpẹẹrẹ ní alùsúnnà èyí ti bídíà àwọn àpẹẹrẹ ní alùkíní alùbídíà tí tẹ́fì túbá nínú àwọn kọ̀sídà táà máa ṣe òun náà ni ibadallah rijalallah gbogbo ẹni rẹ̀ ẹ̀yẹn ni ọlọ́run a'inuna bi'awnillah ẹ̀ràn wá lọ́wọ́ ọya ẹjá gbé sínú Kùránì iyyaka na'budu ẹ̀kàdàstàín ọlọ́wọ́ bá ní ẹ máa sọ pé ìwọ nìkan ṣoṣo ìyáka ìwọ nìkan ṣoṣo ní tó mọ̀ ìyáka ṣoṣo ó fi ṣoṣo sí láàmàsì wọ́n ìyáka ìwọ nìkan ṣoṣo láàmà wà náà lọ́wọ́ lọ́sọ́dọ̀ rẹ̀ wọ́n ni a'inuna bi'awnillah ẹ̀yẹn ni ẹ̀ràn wá lọ́wọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run tó wà lọ́dọ̀ yìí kí ló dé tó kúkú sọ fọ́lọ́run ọba àlá dàrẹ́ẹ̀tì pé kó ṣe kí ni ọ̀rọ̀ lọ́wọ́ tó lọ́wọ́ ìgbà tó ní wọ́n ìyáka nasta'in ọlọ́run fi kankan sáàrin wọn àtẹ́rú ẹ̀ wọ́n ni wà kúnnú àwọnàna bílá àní ẹjẹ́ ràn lọ́wọ́ fún wa asa na àdọ́ bí fọ̀dí lílá kalibà rí ọlá ọlọ́run kalibà jèrè wàyá akẹtọ́ wàyá àǹjá gbogbo ẹ̀yìn kútùbù gbogbo ẹ̀yìn lójàbáwò àwọn òlì kan nìyẹn àwọn ni wọ́n mọ̀ bí tí wọ́n wà ó ọlọ́mọdé àpẹẹ̀dá ọlọ́run láyé tí wọ́n táwọ́ wáyé ìwàyá sàádá wàyá àhàbá ẹ̀yẹ lérí wa àwọn olè lérí wọn àwọn ọ̀kádà mọ́ wọn ṣe wọn àwọn olè tó ti kú èyí tó jẹ́ pé a nífẹ̀ẹ́ yìí wà ń tún yá olè alìbá ẹ̀rí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin lọ̀jọ̀gbọ́n ta'alaw wansuru lillah ẹwà ẹ̀dàkọ̀ ẹwà ràn wá lọ́wọ́ lillah nítorí Ọlọ́run ẹwà ràn wá lọ́wọ́ ẹ̀sìn Islam tán gbé wá fún ilẹ̀ Yorùbá ni wọ́n ní sa'alinakum à ń béèrè lọ́wọ́ yín Ànábì sọ fún Abdullah ibn Abbas wọ́n ní idha sa'alta fas'alillah tó bá béèrè nǹkan fas'alillah béèrè lọ́wọ́ Ọlọ́run fásitì ista'anta tó bá wọ́n lọ́wọ́ fasta'in billah wọ́n lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run òun ní sa'alinakum à ń bẹ̀ yín à ń pè yín à ń béèrè lọ́wọ́ yín wali zulifa arja'unakum ní afẹ́kẹ́ gbé wa sípò zulifa ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulifa raja'unakum ọ̀dọ̀ yín láti retí gbogbo tán sí kíní tán wá Allahu akbar wọ́n ní faya rabbi bisadati
tahaqqaq li isharati ó tún wá ní ìwọ Ọlọ́run ọba mi ó ní mo wá fi àwọn eléri wa mo fi bẹ̀ ọ́ ó tún padà sọ́dọ̀ Ọlọ́run tahaqqaq li gbogbo tá ń fẹ́ fún wa o isharati gbogbo tá ń fẹ́ ta náwó sí nígbàtí ó parí ẹ̀jẹ̀ máa pé ọlọ́mọ́sẹ̀ ìsànú wa wọ́n ni salatullahi maulana ala man bilhuda jana wa man bilhaqqi aulana shafi'il khaliqi indallah ní wọ́n lọ mọ́ra wọn tó bá pè Ọlọ́run díẹ̀ yóò pè wòlíì díẹ̀ tó bá pè wòlíì díẹ̀ yóò pè Ọlọ́run díẹ̀ kí ni ẹ̀tọ́ láàrin àwọn tí wọ́n pè Jésù àti wọ́ ẹ bá bí mọ̀kádàmù náà pé ẹ̀dàkùn ṣéwù gáúsù ẹ̀dàkùn kí ẹmọ ní lórúkọ Jésù sọ́dá ẹ̀làbúrú ni kí ló dẹ́jọ́ nítorí pé Jésù yẹ ṣe Ọlọ́run nínú Jésù àti ṣéwù tálójú àwọn sẹ́rí pé ló sì jẹ́ pé nílẹ̀ Yorùbá tí wọ́n ẹni tí wọ́n wá ń pè ẹlòmíì tó yàtọ̀ sí Ọlọ́run bá ní kul innama ad'u rabbi eré ànábì sọ fún gbogbo ayé pé Ọlọ́run ọba mi lè mọ́ sí kí ni èmi ọmọ pè wala ushriku bihi ahada ìní ṣe ṣíríkù bí àdúwà ìní pẹ̀lú mi adékútẹ́ ìbá ń pè ẹlòmí yàtọ̀ sí Ọlọ́run kí ní ṣe yẹ ṣíríkù láwọn sọ fún yí pé kẹ farabalẹ̀ bẹ́ẹ̀ bá katira bún tèmíyà ẹ̀ lè makéwú bẹ́ẹ̀ bá katira Sheikh Muhammad Abdul Wahab ẹ̀ lè makéwú bẹ́ẹ̀ bá katira àwọn afá súnnà ẹ̀ lè gbẹ́sì yé ẹ̀ rí pé à ń mú ọ̀rọ̀ tiwọn wá à sì mú ti Ọlọ́run wá tọ́lọ́wọ́n bá aláwọn ń borí tiwọn ọwọ́ ní èyàn mọ́sálásí wọ́n pè lẹ́lẹ́bọ ẹni tó wà mọ́sálásí tí pé á ṣe Ibrahim Agisi ní kí ní ṣe Islam ẹbọ ní kìí ṣe pé kùrìbá nìkan tẹ́ ń gbé síríta mẹ́ta nìkan láàfin pè yín lẹ́lẹ́bọ kìí ṣe kùrìbá nìkan ìsìtìgáàtà tẹ́ ṣe gan ṣírùkù ni ayàbò sì ti mú wáyé kul innama ad'u rabbi aládìkan lèmi ọmọ pè rọ́bù mi àbí àwọn ṣé òyìn rọ́bù wala ushriku bihi ahada ìyẹn wá nífẹ̀ẹ́ lómi kún wọn lẹ́gbẹ̀ẹ́ tí ma pè ní ṣe ṣírík ẹ̀yọ́ miami nínú ẹ̀sẹ̀ Islam a ma wá sọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ fún wọn ẹni bá wá gbé tó gbé parí tó fẹ́ sọ wọn yẹnu a wà di fitina fún a sọ ma lọ́rùn ipé àfá bọ́bà dáwọ́ná fúnra rẹ̀ mọ́sọ̀ àwọn yà di ọmọ náà nínú àwọn tí ń jẹ́ tawhid oníkápẹ̀ràn fún Ọlọ́run ẹran léyá ẹran àdáyá mọ́kà ẹran kúmá ẹran pé ó ṣe mistake kan nínú àwọn mistake hajj àbí ẹran tó fẹ́ jẹ fún rẹ̀ ó ní bismillah Allahu akbar ní tó ṣe yẹ ẹsẹ̀ ni Ọlọ́run fasalli li rabbika wanhar li rabbika ẹjá máa dá padà fasalli li rabbika wanhar li rabbika náà ni ó so méjèèjì ẹ kírun fọ́lọ́ nìkan torí ẹ̀rùn ẹ̀sìn ni ẹ wá pẹran fún Ọlọ́run nìkan torí pé ẹran pípa ẹ̀sìn ni kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu sọ pé nusuki ìrun tí ma kí ẹran tí ma pa lillahi la sharika lahu èyí nífẹ́ lómi ìlera lẹ́yìn Ọlọ́run ìfẹ́ lómi ìlera ẹbọ Ọlọ́run fi ní la sharika lahu ìwọ́n fún ọlọ́mí ní ẹran yìí ẹnì kọ̀ọ̀kan wa á lọ lè ma kí lórí tó fi jẹ́bọ alákọ̀ọ́kọ́ ni pé ẹni tó mú ẹran lọ ìdí òòṣà ọlọ́dẹ pa ẹran yẹn fún òòṣà yẹn torí pé ó gbà pé òòṣà yẹn yóò ṣe tóun ṣe kíní yóò ṣe tóun fẹ́ àbí yóò dáàbò bò níbi aburú tí òun bẹ̀rù ẹni tí ṣe téèyàn fẹ́ ẹni tí mo dáàbò bò yàn Allah nígbà tó ti pẹ́ran fún yẹn ó ti gbé sípò Ọlọ́run nítorí bá ti pẹ́ran fún èèyàn ti sọ́dọ̀ Ọlọ́run torí Ọlọ́run lóun nìkan lòun ní kíní kul inna salati wa nusuki lillah wa la sharika lahu ẹni pípa lillah Allah bismillah ló sì wí àmì tó fẹ́ pẹ̀rẹ̀ sí di igi àràbà sí yóò ṣe bismillah ìmẹ́ yóò pa yóò jù síbẹ̀ wọ́n pẹ̀rẹ̀ síbi sàárì àwọn ṣéwù láwọn àgbáláyé àwọn lárúbáwá kan nísì wọ́n pẹ̀rẹ̀ síbi sàárì wọ́n dẹ̀ pẹ̀yẹ̀dà àwọn tó gbójú wọn lọ làwọn fẹ́ràn wọn ma ṣe kíní làwọn bu àwọ̀ rẹ̀ wọ́n ma jẹ́ lọ ẹran pípa mẹ́ran wá tó bá dé pẹ́tọ́ Ọlọ́run lọ bá ń pa fún ọwọ́ ma jẹ́ pé òun ṣe tawhid tó bá ti pẹran fún kankan àlìjànú ni ọṣẹ́ ni ogun ni àwọn ayé ni àwọn àjẹ́ ni tó bá ti pẹran fún kankan yàtọ̀ sí Ọlọ́run ọba ó ti di abọ̀dìsà ó ti kúrò nínú iman ó ti kúrò nínú gbàgbọ́ ẹ̀yọ́ màyá mi nínú àwọn kan tí sọ̀yàn di ẹni tí ó gbàgbọ́ òun náà ni kéèyàn máa fi
ìtọ́lọ́run dá kéèyàn máa fi protect ara al-isti'adha ìbáadà tawhid iman. ẹni bá ní òsì aburú lé ayé ń parọ́ ni o kọ́dà á fún láyà tó bá ní kò sáburú kankan lé ayé alọ́lọ́wọ́ bá ní qul a'udhu birabbil falaq min sharri ma khalaq. ọlọ́run ànábì má dákẹ́ má jẹnu má sọ pé mo wá sọ pẹ̀lú ọlọ́run tó lè àṣùbà mo wá sọ pẹ̀lú tani pẹ̀lú ọlọ́run. ìtumọ̀ ni pé ìwásọ pẹ̀lú nǹkan míì tá a bá pe ìwásọ pẹ̀lú ọlọ́run ní tàwíìdì kí láà pe ìwásọ pẹ̀lú nǹkan míì ẹbọ. lábala yìí jama mùsùlùmí mélòó ló wà nílẹ̀ Yorùbá tó jẹ́ pé ọlọ́run bá Allah nìkan níbi ń ṣe kíni níbi ń sọ́ra. ọlọ́run bá nìrẹ̀ ànábì sọ pé yìí máa wásọ bi rabbil falaq pẹ̀lú ọlọ́run bá tó lásùbà min sharri ma khalaq níbi aburú ìtọ́lọ̀ndá wa min sharri ghasiqin níbi aburú òru abúrú mẹ́lẹ́ rẹ̀ abẹ́òsí àwọn ìjọba létà wà tọ́bá dé tí ẹ̀rù ẹbọ̀ ó fi falágbé bọ̀nù ní mọ́tò já ọlẹ́ láti Àbújá lágbó kan orú ọlọ́kadà ní kọmọ̀ bọ̀ tọ́ ọmọ bí tí ń gbé ọlọ́ kí ló fi bọ́nú suratul falaq aburú ní ṣọ́tọ̀ fi wọlé ọlọ́ni wa min sharri ghasiqin aburú òru ní ṣe wọn sharri naffathati fil uqad ogun ní mú yí ogun wà gbégun ọwọ́ jẹmọ́ ẹmú yà but àwọn èso wọ́n ṣe gíní àwọn náà bẹ́ẹ̀ díẹ̀ ọlọ́run àwọn èso ní kọlù yìí lábàlá ogun ọmọ ṣẹ́lẹ̀ nẹfà sáà ìfẹ́lẹ́ kọlù ṣẹ́lẹ̀ hásìdí aburú àwọn onílára tí wọ́n máa rájú mọ́ orí tí ma fi bàjẹ́ kò ní lápá lára yìí aburú bí àbúrò sáburú kí lọ́lọ́ ní kàdébí ọmọ ṣe kọ́ máa ka falak lẹ́yìn náà násì náà wà ń bẹ èyí náà ti máa tún bẹ mí náà jinnati wà násì aburú àwọn àlùjànnú àti tèèyàn àárín àwọn èèyàn tàlùjànnú láwà aláburú sì ń bẹ láàrin àwọn méjèèjì ọlọ́run wá tó fà dábìí pé máa ka falaki máa ka násì aburú ní sékíní gbogbo ẹni tó bá ti wọ́n ń ka ó ní tàwhídì ẹni bá ti ní nǹkan mìíràn fi ti ń ṣe protection ó ti di ẹlẹ́bọ àwọn fàtà láwọn yìí ṣe àfẹ́ ẹlẹ́bọ ẹ máa fi ṣìtì wọn láti sinú bẹ́ẹ̀ bá ti wọlé ẹwà bá wọlé ẹwà òkè gbogbo àfàtà wà lóhun yìí ṣe àfẹ́ ẹlẹ́bọ á sọ wọn pé jáwá fi ṣìtì rẹ tẹ́ bá ti wọlé báyìí ẹ̀kan wẹ̀yìn báyìí kẹwọ́ eré ilẹ̀kùn àbáwọlé bẹ́ẹ̀ rí ẹfọ́ta ha màálù ẹ̀rí wo bẹ́ẹ̀ bá rí wo ẹ̀rádò bẹ́ẹ̀ bá rádò ẹ̀rí kìíní kan tọrọ báyìí ní wọ́n wé ìmí wọ́n lẹ ọṣẹ dídú máa gbogbo ẹ̀pátá kí ni wọ́n fi ṣe protection ọwá ní ìwé sí àfẹ́ ẹlẹ́bọ a ní ti declare pẹ́lẹ́bọ ní ọ́ tọ́ọ̀bá mà tẹ́lẹ̀ àmọ́lẹ́gbà tó bá ti gbọ́ yìí tí ń sọ yìí tọ́ọ̀bá tó ń ṣe a sọ fáyé pẹ́lẹ́bọ ní ọ́ oníwèé sàlájí ẹlẹ́bọ oṣù kan mọ́dí torí mo fẹ́ travel wọ́n yẹ́ sá alájẹ́ ẹlẹ́bọ ó dé bọ́sítọ̀pù wọ́n padà sílé ọlọ́gbà pé nǹkan tó fi ń súra tálọ́sọ láti ilé dé bọ́sítọ̀pù Allah tálọ́sọ láti bọ́sítọ̀pù wálé Allah ọba ayẹ́lẹ́ sọ lọ́bí tọ́lọ nínú ìyá rẹ̀ kí lóṣù mọ́dí ìyá rẹ̀ tó fi lóṣù mẹ́sàn-án tí nǹkan kan ṣẹlẹ̀ lóṣù mẹ́sàn-án tó bá ní àwọn mùsùlùmí ń ṣe bọ́ nílẹ̀ Yorùbá yìí tí wọ́n pè lẹ́bọ là ń kà yẹn o ẹbọnu ẹbọ àwọn lè kàátá nítorí àsìkò wa kama bá kìí àmì wákìtì ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa ló sì jẹ́ pé tọ́bà fẹ́ kaburú sí ọ kí ló máa ka falaki kí ló máa ka àsìkádù sọ̀bá wal masá ó wà nínú citadel ọkà prayer 27 ọkà lẹ́yìn àsùbá ọba kírun àsùbá tán ọkà lẹ́yìn asìrì èyí tọ́bá kà lẹ́yìn ṣubú ló lò di asìrì èyí tọ́bá kà lẹ́yìn asìrì ló lò dárọ̀ ọjọ́ kejì ìsọ́lọ́ni lẹ́yìn náà ọmọdé tó la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir gbogbo tó wà ń bẹ ìròyìn tawhid alẹ́mìtẹ́ bá ka ọgọ́rùn lójúmọ́ èso onírí ọ́fíṣẹ́ kankan gbogbo ẹni tó bá ní òun lálàkálà ayé ńléhun àjẹ́ ńléhun òun tá mọ̀ pé ẹ̀mí òun sọ fún pé kóhun lọ lè kú kóhun lè kókòsó kóhun pèrà wọn lọ́bẹ kóhun tàbọn mọ́ra wọn ẹni kọ́ mọ̀ sí la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir kọ́mọ̀ sí mélòó ọgọ́rùn lójúmọ́ bẹ́ẹ̀ ni ayatul kursi ìkó tó sùn kọ́ tẹ́wọ̀ rẹ̀ kọ́ ka kursi ìkó tó sùn tọ́bá ka kursi ìtàn ọwà tẹ́wọ́ ọfà tẹ́kùn sí ọkà falaki nas kul huwallahu falaki nas ó fẹ́ra ibi tọ́bá kalára rẹ̀ ó ṣe lẹ́mẹ̀ẹ́ta bẹ́ẹ̀ àníbi lọ́nà ó gbé màláíkà kan nàró nígbèrí rẹ̀ tọ́bá ti ka kursi aburú kan ní ṣe ọtí lè fi ma protection tí wọ́n fi lẹ̀ fáwa nìyẹn ẹni bá wá ń ṣe ti àwọn bàbá aláwo a máa wá pè ní mùsùlùmí ẹlẹ́bọ
àfáà tí bá sì ń ṣe àmọ̀ pẹ̀lú àfáà ẹlẹ́bọ afẹ́ ẹlẹ́bọ yẹn máa ń dùn wọn ìpè má dájọ́ yín máa nì alqalbu at-taqwa ahuna taqwa ahuna lẹ́tírafì lògbómọ̀ṣọ́ lẹ́lẹ̀ ìgbà nǹkan wálé lẹ́gbẹ́ sí ní bólíbàgì làwọn ọmọ lẹ́gbẹ́ ní ẹgbẹ́ wálé ní ẹmọ lẹ́ṣẹ́ tí ẹmọ wá kan sí ẹjá ọmọ tó wà nínú ọ̀rá ọwá ní at-taqwa ahuna ìmánì kò sẹ́ntọ́ mọ́ àmọ́tẹ̀yìn bá ní ìmánì àmà rí nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ tọ́bá ní wọ́n gbẹmọ kò ní lọ tọ́bá fẹ́bọ̀ lọ kò ní ṣe tọ́láwọn pàá ní ẹpa òun ṣe tán ààrẹ tí ń ṣe ọ́ yìí wọ́n bá lóun kẹ́bọ̀ yìí onígbádùn alóhun fẹ́ kú òun lè bọ́lọ̀ kó lè sinmi lọ́rùn á padà kú náà ní tẹ́lẹ̀ ẹ̀hẹ́n tí tí ń ṣe ìyẹn ló jábọ̀ pé ìmánì bẹ ní ọkàn rẹ̀ àmọ́ wọn sọ fún àwọn èèyàn kan lè wá alágbá 16 wa ojú màálù 16 ọwá ní àtẹ́kẹ̀wà àhùnà tí mẹ́rin bá ń bẹ́ẹ̀ lóòtọ́ àtẹ̀sídíkù bil qalbi ní wọ́n pè ní iman ọkàn gbà yóò sì gbà lódodo ipò Ọlọ́run nìkan ládúrótì Ọlọ́run nìkan lágbàgbọ́ wal qawlu bil lisan ó sì máa sọ lẹ́nu ọgbọ́dọ̀ máa pọ̀fọ̀ ọwọ́ tí ń pọ̀fọ̀ ní tó ń sọ yẹn ó já mà pé ò ní imani ó ń pè àwọn ìyá òṣòròǹgà ó ń pè àwọn ayé lẹ́yìn náà kí ní tó gbé dání yẹn tó gbé lóríta mẹ́ta yẹn kùrùbánì yẹn òun ló já mà pé inú ọkàn rẹ kò sí imani mẹ́rẹ̀ ẹ má dọ̀rọ̀ rú ó ń gún eré olóńgbò bẹ́ẹ̀ náà ló ń gún àlégbà ó ń gún aláǹgbá ọwá ní àtẹ́kíwá ọ̀nà yìí tó ń gún yẹn náà ló já mà pé kò sí imani ní ẹ̀mí rẹ̀ ẹ̀yọ́ máa yá mi ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa kí láwọn àǹfààní táàdì tàbágbà imani tàbágbà ọlọ́wọ́ bá gbọ́ táà jìnà sí gbogbo ìtọ́ yàtọ̀ sí ọlọ́run alákọ̀ọ́kọ́ ó di waliyullah ọdọ̀rẹ̀ ọlọ́run ni Allahu waliyul ladina amanu kọ́dàpọ̀ ọlọ́wọ̀n fagún ọlọ́ni ráwọn àmọ̀nú yẹ èmi lọ́rẹ́ wọn torí èmi náà wọ́n mú lọ́rẹ́ èmi nìkan ni wọ́n sìn èmi nìkan wọ́n wà lọ́wọ́ lọ́dọ̀ mi èmi nìkan ni wọ́n ti dúró tì èmi náà dọ̀rẹ́ wọn ó fẹ́ jẹ́ wòlíì oníṣẹ́bọ ẹlẹ́ẹ̀kejì ó náà nígbàlẹ̀ amúnú táàm ẹ̀mí ọ̀balẹ̀ mọ́sọ̀lẹ̀ kan mọ́ ní ẹ̀mí ọ̀balẹ̀ ẹ̀mí wà balẹ̀ fá kò síwájú ẹni táà ti lè sọ̀rọ̀ nítorí pé ìmánì wà nínú ọkàn wa a sì fi ṣe ìgbéraga a fi ń dúpẹ́ fún ọlọ́ni alladhina amanu bí wọ́n tó gbọ́ Ọlọ́run bá gbọ́ walam yalbisu imanahum bidhulm tí wọ́n fi àbòsí lú ìmánì wọn ò lú ìmánì pẹ̀lú àbòsí kí ní àbòsí yẹn inna shirka la dhulmun adhim wọ́n fẹ́ bọ́ wọ́n fi kún ìmánì kọmọ sí la ilaha illallah ó ti yẹ kọwa tàn kándù pupa ragbaka ara rẹ̀ ni wọ́n ṣe la ilaha illallah ní láàrin irú ẹ̀sùn tán fẹ́ ká mọ́ sí ilẹ̀ Yorùbá nìyẹn àwọn abọ náà ni wọ́n ń taná wọ́n sì nígbàgbọ́ nínú náà tí wọ́n ṣe kí ni tí wọ́n tàn yẹn ó ti lọ ìmánì máa àbòsí ọkà Kùránì tẹ́lótọ́ ìmí ma ka Kùránì kan nínú àwọn àfẹ́ ẹlẹ́bọn yẹn ìmí ma ka Kùránì kan láàrin ọ̀sẹ̀ kan ìmí parí Kùránì láàrin ọjọ́ mẹ́ta ìmí ma sọ bẹ́ẹ̀ fún yín ìmí ma àwọn àfẹ́ ẹlẹ́bọn kan àwọn èmì ò ní dákọ̀ wọ́n bí ọjọ́ mẹ́ta ní fi parí Kùránì àmọ́ yóò wẹ̀ṣẹ̀ dúdú yóò wẹ̀ṣẹ̀ àjẹ́ yóò wẹ̀ṣẹ̀ àgbélépọ̀tá ọkà Kùránì yìí má ní àbí ó tún lọ ọmọ kí ni ṣírík ọlọ́run bá ní àwọn tí wọ́n bá lọ mọ́ra wọn báwọn ọlọ́run ní ọkàn wọn ní balẹ̀ o àmọ́ àwọn tẹ́lẹ̀ pé wọ́n lọ mọ́ra wọn wọ́n dúró níwájú ọlọ́run nìkan wọ́n sì takú wọ́n sì lágídí lérí ẹ̀ ọ̀dà lágídí ọwọ́ fẹ́ mú tàwọn ìdí lọ́dọ̀ ọlọ́run wọ́n mọ̀ ní ẹmọ́ fi lọ́wọ́ kò nílò kò ní ṣe ó wọ́n ti dọ́yìn àwọn olóṣèkò tó gbégbé yẹn ó tàbílìgì ní ó tàbílìgì dáre mọ́ tàbílìgì báwo ulaika lahumul amn ọlọ́run ní ọkàn wọn balẹ̀ àwọn tí wọ́n bá lọ mọ́ra wọn tọ́jẹ́ pé ojú kànàdá wọn ṣe kí ni lónìí wà wọ́n muhtadun wọ́n sì wá ṣe kí ni wọ́n mọ̀nà ọlọ́run wa ní sanuliki fi qulubil ladhina kafaru ru'ba bima ashraku billah ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n bá ní ẹbọ lẹ́rù tí wọ́n ní ẹbọ nílé tí wọ́n ń ṣe pẹ̀lẹ́bọ tí wọ́n ní ẹbọ nínú ìṣe wọn ọlọ́run bá ní àáfì ìpayà sínú ọkàn wọn áyà ni ọwọ́ ní Qur'an sanuliki fi qulubil ladhina kafaru ru'ba bima ashraku billah nítorí pé wọ́n ní nǹkan lé tí wọ́n fi ṣe gbákejì ọlọ́run
tó bá ti ní kankan nulé ọkàn rẹ̀ ò ní balẹ̀ mọ́ ó dìgbà tó bá gbé kó káwọn màláíkà tó wọlé. nínú àwọn àǹfààní táàrí nínú tawhid ìgbàgbọ́ òun náà ni pé àlùbáríkà ó máa sọ̀kalẹ̀ sínú sẹ́yàn, àlùbáríkà ó máa sọ̀kalẹ̀ sínú ilé rẹ̀, àlùbáríkà ó máa sọ̀kalẹ̀ sérí gbogbo ọjà rẹ̀, ó máa rí àlùbáríkà nínú sẹ̀mí rẹ̀. Ọlọ́ni walau anna ahlal qura amanu wattaqaw lafatahna alayhim barakatin minas samai wal ard. Ọlọ́run láwọn aráàlú yẹn kápẹ́ wọ́n lè ní má ní tẹ́sí bẹ̀rù Ọlọ́run àbá sínà fún wọn látòkè sámà, orí ọmọ wá wọn látòkè sámà, orí ọmọ wá wọn láti inú ilẹ̀, àlùbáríkà ọmọ jẹ́ ti wọn. Lẹ́yìn náà Ọlọ́run bá aláà oye yọ́ ma fún ọ ní àránṣe wa kana haqqan alayna nasrul mu'minin. Ọlọ́run ní àrùn gbogbo àwọn olùgbàgbọ́ òdodo a máa ràn wọ́n lọ́wọ́. Lẹ́yìn náà Ọlọ́run máa dáàbò bò níbi aburú, inna Allaha yudafi'u 'anil ladhina amanu. Ọlọ́run àwọn tó bá ní ìmánì tí wọ́n ṣe ìbọ̀rìṣà tí wọ́n ṣe bọ́ àwọn Ọlọ́run èmi Ọlọ́run fún ara mi èmi ní ma protect wọn, protection. Sọmọ wọn ò lè máa wọlé ńgbà míì tí wọ́n kalẹ̀kùn tọ́ mọ̀ pé ta ló wà ń bẹ̀ tí wọ́n ní àwa ò lè ní ẹgbẹ́ wà ládìlé wọ́n ní sílẹ̀kùn bọ́ọ̀bá sílẹ̀kùn ní tí ń bẹ lọ́wọ́ wà yìí ẹ̀kan náà lájú sílẹ̀kùn yẹn káàtìlẹ̀kùn ara súnnà ni sábàbí lásán ẹ̀yọ́ ma yá mi kámọ́rin lóru sábàbí lásán ni kámọ́ ma sáré tàbá ń gún nǹkan gún wa sábàbí lásán ni sẹ́rí ìsọ Ọlọ́run gangan fún rẹ̀ Ọlọ́run ní ma sọ yẹn. Ọlọ́run wá ní ẹbá mi sọ fún gbogbo àwọn tó gbà mí gbọ́ ẹni ká fọkàn balẹ̀ inna Allaha yudafi'u 'anil ladhina amanu. Ọlọ́run bá ní èmi fúnra mi ní gbé fún màláíkà, èmi fúnra mi ní ma dáàbò bò wọn. aláwọn màláíkà kan tí wọ́n sọ wa wà bí ẹ̀hìn Ọlọ́run ló fi wọ́n ti wá. Ọlọ́run aláwọn nìkan kan ṣiṣẹ́ òun gangan fúnra wọn ma dáàbò yìí. tọ́wọ́ ti ní ìmánì àjẹgán ma bẹ̀rù ẹ olóògùn wọn ma bẹ̀rù yóò fẹ́ lọ lè já ewé ẹ̀rọ sì ma bà á pípẹ́ hẹ́ẹ̀ torí pé Ọlọ́run ní ọmọ dẹ́rùbá ipé ọfẹ́ sàṣẹ́rù mi ọfẹ́ pàkàpọ̀ fún ẹni tí yóò ní ìgbàgbọ́ nǹkan mi àfihàn Ọlọ́run wòlí mi nìyẹn mọ́ ní àádáli wòlí yẹ fọ́kọ̀dá àdántò bil harb. Ọlọ́run tó bá dìde ogun pẹ̀lú wòlí Ọlọ́run lé mi ó dìde pẹ̀lú ẹ̀. àwọn wòlí tí wà lé ní wọ́n máa ní ya waliyallah ya waliyallah ya waliyallah ya waliyallah. bàbá tẹ̀ sí gbẹ́dẹ́ tútù tán ni gbẹ́dẹ́ tútù wòlí lọ́dọ̀ àwọn èèyàn àwọn lọ́dọ̀ Ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ kí ló dé tàà fi ní kìí ṣe bẹ́ẹ̀ nítorí Al-Qur'ani ní ó yé wa pé gbogbo ẹni tí bá ti ń ṣe bó ṣe ọ̀rẹ́ Ọlọ́run. níparí òun náà àlìjánà tá ń lọ àlìjánà yẹn Ànábì ní man laqiya Allaha ẹni bá pàdé Ọlọ́run la yushriku bihi shay'an kò wá ṣe bọ́ pẹ̀lú Ọlọ́run dakhala al-janna yóò wà àlìjánà. Ọlọ́run innal ladhina amanu Ọlọ́run gbogbo àwọn tó bá gbàgbọ́ wa amilu salihati tẹ́lẹ̀ ṣiṣẹ́ rẹ̀ kanat lahum jannatul firdawsi nuzula. Ọlọ́run bá ní mo kọ́ àlìjánà lẹ̀ fún wa ó tutù dáadáa ń bẹ gbogbo nǹkan tá ń fẹ́ lọ́wọ́ ń bẹ. Ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo ni mo kọ́ kalẹ̀ fún nǹkan kalẹ̀ fáwọn tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú mi Ọlọ́run kalla innahum an rabbihim yawma idhin lamahjubun. Ọlọ́run wá ní sẹ́rí gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe ìbọ̀rìṣà àwọn tí wọ́n ní nǹkan mi lẹ́yìn Ọlọ́run bá ní wọn ò ní róhun jọ àlìkìyàmà sọ́nà pọ́wà náà rọ́lọ̀ láyé ń bí àbíta lọ́lọ́run rí láàrin wa àìrọ́lọ́run la tudrikul absar wa huwa yudrikul absar wa huwa al-latiful khabir kò jẹ́ tó lè rọ́lọ́ láyé. àmọ́ lọ́rùn nínú àlìjánà tàbá wà láàjánà tọ́lọ́run ni ẹwà fíṣítì mi àwọn ọmọ sọ fọ́lọ́run pé alámọ̀ tó bá yí dojú hànà á ó ti fún wa ní gbogbo táwọn wà gbogbo táwọn ní iye ti tó ìkẹ́ni ọlọ́wọ́ bá ní okù wàlàdé ìnà masjid. mo fẹ́ kẹ́ rí mi èmi Ọlọ́run tí mo dá yín èmi tẹ́ ń sin láti jọ ìtẹ́ ń jẹ̀rán tẹ́ dúró tì mo fẹ́ kẹ́ rí mi. Ànábì ní ẹ̀rí Ọlọ́run ọba yín bẹ́ẹ̀ sẹ́ máa rí òṣùpá ẹ̀ nídìí fún kẹ́ tó máa rí Ọlọ́run ní kẹlá bí wọ́n ti ń sọ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ innahum an rabbihim yawma idhin lamahjubun. gbogbo àwọn kèfèrí tánkú lẹ́lẹ́bọ Ọlọ́run bá ní gàgọ́ wà láàrin èmi àti wọn jọ́nà inú àlìjánà ni wọ́n ti lọ lè rọ́lọ́n àwọn tó wọ náà ní rọ́lọ́n ẹlẹ́bọ ní rọ́lọ́n onígbèsè ní rọ́lọ́n ọba wọ́n ti ṣe gbé àwọ̀ ní rọ́lọ́n gbogbo tó ní kankan lé lágbára tó gbàgbọ́ kò lè rọ́lọ́n torí pé kèfèrí ni kò ní rọ́lọ́n láyé kò ní rọ́lọ́n lọ́run. Ọlọ́run ò sì fẹ́ Ọlọ́run náà retí rẹ̀ láti kẹ́ Ọlọ́run retí ẹ̀ láti fi ṣe kíní láti fi yànjẹ́ ni ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́ bá wa wujuhun yawma idhin nadira ila rabbiha nadira. Ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo ojú wọn tutù wọ́n mọ̀ rí Ọlọ́run bá wọn báyìí sórí wọ́n tọ́gbàgbọ́ Ọlọ́run bá gbọ́ lọ́rọ̀ Ọlọ́run tọ́gbàgbọ́ Ọlọ́run bá gbọ́ òní rí Ọlọ́run tí wọ́n bá sì ti wọ̀ náà inú òkùnkùn ní náà yẹn
ó sì jìn ibi tó jìn dé kọ́rọ̀ àbáyé ó jìn gan wọ́n ní tá bá ju ọmọ tuntun sínú ọ̀gbun náà ọmọ yẹn yóò máa lọ dòdò yóò sì máa dàgbà wọ́n nígbà tí ó tó balẹ̀ nínú náà jahannam yóò ti hewu lérí ọdún mélòó ní ẹjẹ̀mọ́ kí wọ́n máa jìyàn sínú ọgbọ́n kan kíyàn wá lò bí 120 years kó tó balẹ̀ 120 years kó tó balẹ̀ tí sì ń lọ everyday ọlọ́mọdé àwọn ọlọ́run bọ́bọ̀ mẹ́ wọná wọ́n sẹ́bọ̀ mọ́ sí parapọ̀ pẹ̀lú àwọn àfá ẹlẹ́bọ kó sì mọ́fà àwọn àfá ẹlẹ́bọ náà lẹ́nu àwọn ẹbí rẹ̀ àwọn àfá tó ti kọ́ ń kéwúrí àwọn stars àwọn alìmọ̀rẹ̀ àwọn sẹ́kì ẹ̀ mọ̀kádàmù yín níjọ́ ẹ máa lọ lè sálámà sí wọn ẹ máa sọ fún wọn pé ẹni bá ṣẹbọ òní wà àlìjánnà o ẹ sì máa ṣàlàyé ẹbọ náà fún wọn abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀ kó sì wá ní alu tawhid kọ́lọ̀ kó sì wá ní alu shiriki kó sì wá ní onígbàgbọ́ kọ́lọ̀ kó sì wá ní ẹlẹ́bọ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh astaghfirullah اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت